ikú rẹ̀ mọ́ according to the narrative tí wọ́n gbé jáde, story tí wọ́n gbé sórí social media, ṣé ikú Mohbad mọ́ lóòótọ́ láàrin èmi àti ẹ, ṣé lóòótọ́ àti lódodo, ṣé ikú àtọ̀dọ̀ Ọlọ́run ló kú? Láàrin èmi àti ẹ, sí abẹ́rẹ́ tó gbà ló pa? Láàrin èmi àti ẹ, ṣé ìjà tán mọ́ jà ní sóun ló pa? Láàrin èmi àti ẹ, ṣé búlì tán fún ló pa? Ṣé heart attack ló pa? Ṣé mọ̀ wípé búlì lè pààyàn, bọ̀ ṣé depression ló pa? Ṣé búlì ló pa? Torí ẹni wọ́n búlì I accepted, wọ́n ná kiri I accepted, ó ti kú sára kíkú tó dé I accepted, bọ̀ ṣé depression ló pa? Ṣé depression ló mú bleeding profusely wá? Tó bá jẹ́ pé ẹni bleeding ọ̀tọ̀, tẹ́ bá ní bóyá depression ló pa sínú ilé, ó kàn ń wú, ó kàn dédé ronú, ẹ kàn dédé bá mi tó fìdí jálẹ̀ sí, ló kàn dédé kú. Màá ní depression bully. Tó bá jẹ́ pé ó kàn dédé wà níbi orí mọ́tò, nínú mọ́tò, tó kàn fi ọwọ́ lé mọ́tò báyìí tó dẹ̀ kú síbẹ̀, a lè ní bóyá ronú bully, ẹ̀bẹ̀rù, gbogbo nǹkan àwọn náà pa. But ẹni Mohbad, according to Nigerian police, ó ní Mohbad bled profusely. Ṣé bully ló fa profusely? Ṣé lílù tí wọ́n nà kàn yìí, ṣé ló bully profusely? Kì í ṣe ta ló ti bully profusely, ó bully nínú ilé profusely. Wọ́n ní màmá fọ aṣọ ẹ̀jẹ̀. Ṣadé ní ìyá Mohbad ló fọ aṣọ ẹ̀jẹ̀ Mohbad, aṣọ ẹ̀jẹ̀ rẹ̀. Bàbá rẹ̀ Dongolu Iron yóò Ṣógbó, ó lóun bá aṣọ ẹ̀jẹ̀ tí wọ́n sókì sí lára aṣọ tó ẹ̀pọ̀ ti di Kampala nínú duvet, lára duvet, òun bá tó sókì ẹ̀ sínú nínú bucket tó yẹ pé ẹ̀jẹ̀ ti mú dúdúdú. Ó dẹ̀ rí, kò dẹ̀ lè gbé bọ́lẹ̀. Ṣé wá rí pé àwọn òbí Mohbad àti ìyá àti bàbá rẹ̀, àwọn náà ṣekú pa Mohbad. Tẹ́ bá ní talent tó delay justice lẹ́ni, mo ti sọ ní last year nígbà tí newspaper, you can go and read it on Vanguard newspaper, you can read it on the Nation newspaper, Daily Independent, Tribune, Nigeria Tribune, and many more. You can go and read it there. I've already said it there pé tẹ́ bá fẹ́ ìdájọ́, Joseph Aloba ló lè fún yín ní ìdájọ́ kíákíá. Mohbad family àti ìyá àti bàbá ẹ̀, àwọn náà lè fún yín ní ìdájọ́ kíákíá tó rọ́mọ kú tó pa ọmọ wọn. Yes, wọn sì nínú ilé ńgbà tọ́mọ wọn kú, but wọ́n mọ tó ti ṣe, wọ́n mọ tó ṣẹlẹ̀, wọ́n mọ orú ikú tó pa. Kò mí pa wọn ni wọ́n pa, kò mí pọ́n wà ńbẹ̀ wọ́n jajú wọn lẹ̀ báyìí, but wọ́n mọ ikú tó pa, wọ́n ti mọ tó ṣẹlẹ̀ sí. Do you get it? Wọ́n ti mọ tó ṣe. Tó bá ṣe ń wọlé, mọ́ bá mi keep tapping the screen and like and love and share. Happy Ramadan to you all. Wọ́n mọ ikú tó pa, wọ́n mọ tó ṣe. Wọ́n mọ ẹni tó kẹ́rù sí, wọ́n mọ ìjà tó jà. Ṣé ikú tó pa ló ní kó jẹ́ wípé wọ́n ti tẹ̀ sí abẹ́ step case? Ṣé ikú tó pa náà nìyẹn? Èmi sọ pé mi ìfẹ́ máa repeat, torí tí n bá sọ fún yín pé nínú ìdájọ́ ẹ̀, tí n bá sọ fún yín pé kéèsì Mohbad ti close, àwọn ọ̀dẹ̀ kan ní pé wọ́n sọ pé Mohbad kéèsì Mohbad close, gbé pé n tẹ́ fi ń jẹun ni. Ní sọ pé kò close because ẹ ń jẹun bẹ́ẹ̀. Ẹ mọ̀ tẹ́ ń gbà ń kọ́kọ́ bẹ́ẹ̀ ṣe ń wọnú inbox, tẹ́ máa pín rọ́pẹ̀ wọnú inbox lọ, ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe ń gbà. Ẹ mọ̀ tẹ́ fi ń gbà, ẹ mọ̀ tẹ́ fi ń chase clouds because many people kò sí nǹkan kan bẹ́ẹ̀, so ń tẹ́ fi ń jẹun ni. So therefore ní yé sọ wípé kìdí kan wọ́n. Yes, I'm still repeating it. Case closed lórí ikú Mohbad. Option méjì ni mo fún yín. Another second option ni pé kàn fi sí election. The second election, the second option fún ikú Mohbad ni pé kàn fi gba election fún yín. Kí Tinubu lè wọlé second time. Kàn mọ̀ keep ẹ̀ fún yín kó fi di ìgbà election. Ẹ má gbàgbé wípé wọ́n mọ̀ pé ikú Mohbad milẹ̀. Wọ́n mọ̀ wípé ikú Mohbad ikú tó ní agbára ni. Wọ́n mọ̀ pé ikú Mohbad ayé fẹ́ mọ ìdí òtítọ́. Wọ́n mọ̀ páwo èèyàn ti jìyà, àwọn èèyàn suffer lórí ikú ọmọ yẹn. Ẹ má gbàgbé pé nínú EndSARS the same thing ni wọ́n ṣe nínú EndSARS. Wọ́n mọ̀ pé ayé fẹ́ mọ ikú tó pa àwọn ọmọ ní Lekki Toll Gate. Wọ́n mọ̀ wípé wọ́n fẹ́ mọ àwọn tó yìnbọn pa àwọn ọmọ yẹn. Wọ́n dá yín lówó, ṣùgbọ́n nígbà tí election tí wọ́n fẹ́ dé, Sanwó-Olú jáde. Ẹ rí pé àṣírí padà tú Táíwò, comrade Táíwò.
jáde ó gbé news jáde wọ́n padà ń sọ̀rọ̀ fún yín ní tribune àbí bo náà tí ẹ ń pè bíbá yìí ná I forget tó ń sọ wípé àwọn sọ fún Sanwó-Olú wípé iye èèyàn tó kú ni àwọn sójà ni wọ́n lọ bẹ̀ ó ń tú àwọn àṣírí tí Sanwó-Olú náà fi jáde pé òkè àwọn máa compensate àwọn tí wọ́n pa MC Olúọmọ jáde ó ní kò sẹ́ni tó kú ní Lekki Toll Gate Sanwó-Olú léèyàn kú ní Lekki Toll Gate MC Olúọmọ ní kò sẹ́ni tó kú bẹ́ẹ̀ but Sanwó-Olú ní 2 people die but Lọ́yà Fálànà ní àwọn tó kú ó lé ní 94,000 ní 95,000 people ló pa ní Lekki Toll Gate Tinubu sọ statement kan ó lóun fẹ́ lọ rí àwọn ọmọ tó wà nínú Lekki òun fẹ́ lọ àwọn ọmọ tí wọ́n kú bẹ̀ ní hospital kó bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn pé kí náà wá síbẹ̀ kí náà wá ṣe níbẹ̀ ta ló rán wá síbẹ̀ ṣùgbọ́n gbà tó di ìgbà election ńkọ́ tóun yí padà wọ́n láwọn fẹ́ fún yín ní ìdájọ́ ìgbà iná láwọn fẹ́ compensate yín ìgbà iná láwọn máa pé àwọn ọmọ tán kú yín àwọn máa sin wọ́n àwọn dẹ̀ máa ṣe ẹ̀tọ́ ṣùgbọ́n gbà tán wọlé tán ńkọ́ wọ́n yí case yẹn dànù wọ́n máa fi kú Mohbad ṣe election that is second option tó bá fẹ́ fún yín ní ìdájọ́ the second option mo tún repeat here case Mohbad ti close and there is nothing you guys can do it you can call people were because Bíbélì gan sọ nínú ìwé Matthew bẹ́ẹ̀ ló sọ nínú ìwé Matthew ó lẹ́nikẹ́ni tó bá pe arákùnrin ó lẹ́nikẹ́ni tó bá bínú sí arákùnrin rẹ̀ ó ní yóò wà nínú ewu ìdájọ́ ìwọ tó bá níwọ ìwọ rákà ó ní wá yóò wà nínú ewu ìjọ àwọn ìgbìmọ̀ ìwọ tó bá wá parákùnrin rẹ̀ ní aṣiwèrè ó ní yóò wà nínú ewu iná ọ̀run àpáàdì. You are calling people weary because they told you that there is nothing like a justice again and you want to die. If you want to die, die. There is nothing like a justice again. I'm still repeating it. You people should tell Joseph Aloba to go and bury Mohbad. Kí ni nǹkan tẹ́ fẹ́ ìbéèrè mi ni pé kí ni tẹ́ fẹ́ ṣe tẹ́ ti ṣe. Kí ni wàhálà tẹ́ fẹ́ ṣe tẹ́ ti ṣe. Investigation wo lẹ gbà tẹ́ ti gbà. Ṣé protest lẹ ti protest. Ṣé conference lẹ ti gbé kalẹ̀ lórí ikú ọmọ yìí náà. Mọye protest tẹ́ ṣe lórí ikú ọmọ yìí. Ẹ ṣe protest l'Abuja. Ẹ ṣe ní gbogbo state náà ti protest. Ẹ tún ṣe ní Èkó. Nílùú kọ̀ọ̀kan local government mi gan wọ́n tún ṣe bẹ́ẹ̀. Mọye protest tẹ́ tún ṣe ní Kòròdú yín bẹ́ẹ̀. Mọye news tó ń jáde lórí Mohbad. Kò sí news kan tó máa jáde ní àárín oṣù kan tí case Mohbad ò ní sí nínú ẹ̀. Thank you ma. So kí lẹ fẹ́ sọ ẹ ti ṣe newspaper ti gbé ọ̀pọ̀lọpọ̀ ti ṣe wọ́n ti arrest àwọn èèyàn ti investigate a lot. But nígbà tí Wùmí jáde ẹ rí pé ọ̀rọ̀ ẹnu rẹ̀ ó ń contradict ara rẹ̀. My father-in-law came at night. When my father-in-law came, that night my husband died. That night my husband died. Sálẹ̀ ni Mohbad kú. Ó ń contradict ara rẹ̀. That night my husband died. Sálẹ̀ ni Mohbad kú. Ṣé bọ́sàn lẹ ló kú. That night my husband died. My father-in-law came. Ṣé bàbá Mohbad wá bẹ́ẹ̀ nígbà tó kú. My mother-in-law came ló yẹ kó wí. Ìyá Mohbad dé náà. Ó ní kàn lọ wò. Wùmí contradict ara ẹ̀ a lot ló ti contradict ìjọba dẹ̀ gbọ́. Ṣé ìjọba fẹ́ pé wọ́n mọ̀ tó lọ lórí social media. Autopsy Mohbad wọ́n ní inconclusive. Nílùú tó lọ́ba tó níjòyè. Everything is inconclusive. Àwọn òbí tún lọ ṣe tiwọn náà. Ó tún kó àwọn ẹlẹ́mí, àwọn ẹlẹ́lẹ́, àwọn ẹlẹ́bùsán ó kó mọ́ra nítorí pé CCTV camera tó náà ti wùwọ̀ ọ̀ràn nínú CCTV. Wùmí jáde ó ní don't play the video again. She was telling the Temi. Ó ní kí Temi má play voice note Prime Boy mọ́. Ó ní ẹ má play voice note yẹn mọ́. Ó ní it can favor my husband tomorrow if they are still continue to play the voice notes. Tó bá continue láti máa sọ̀rọ̀ nípa Prime Boy, tó bá continue láti máa play gbogbo nǹkan tí Prime Boy bá ń sọ, ó lè padà favor ọkọ mi lọ́la. Ní sórí ibú ó. Bó ṣe sọ síbẹ̀ náà, ṣé ìjọba ò gbọ́? Sáwọn ìjòyè ò gbọ́? Ṣé prominent people ò gbọ́? Ṣé politician ò gbọ́? Olówó ayé ò gbọ́? Ìjòyè ò gbọ́? Sáwọn tí wọ́n lè ń fi Mohbad jẹun ṣe tí wọ́n di nígbà tí Wùmí sọ wípé ẹ má play voice note yẹn mọ́ tó lè lọ favor ọkọ mi lọ́la. Kí ni mí nìyẹn?
ó ní kẹ́ ẹ má play ọkọ ọ̀rẹ́ sọ wípé CCTV wà ńbẹ̀ tó bá jẹ́ pé òun ló ń pa Mohbad tó bá jẹ́ pé òun dénú ilé wọn tó bá jẹ́ pé sọ pé jà ló ń bá jà okay play CCTV camera wà nínú ilé ó gbé evidence nígbà tí Mohbad ṣe fídíò síta ó ní ẹ gbé síta Wùmí ìyàwó jáde èwo ní tìyàwó láti contradict n tó sọ bonsoir kí ni tìyàwó láti jáde pé kán mọ́ sọ̀rọ̀ nípa CCTV camera mọ́ ó nítorí ó lè lọ favor ọkọ mi lọ́la ẹ má play rẹ̀ mọ́ ìjọba dẹ̀ gbọ́ yẹn kí ló dé tí ìjọba ò sọ̀rọ̀ lórí ibẹ̀ yẹn kí ló dé tí wọ́n jókòó lórí CCTV camera yẹn nígbà tí ìyàwó ní kán mọ́ sọ mọ́ Ìyábọ̀ Òjó sọ wípé CCTV camera ò ṣiṣẹ́ Darosa ní ó ṣẹ̀ṣẹ̀ pé at least ó sì ṣiṣẹ́ fún 5 months ó ló ṣiṣẹ́ fún 5 months ó ló ṣẹ̀ṣẹ̀ kú ni ìyàwó ní wọn tiẹ̀ tí ṣe nígbà tó ń bá kí ló dúkọ bọ̀bọ̀ iná dáwà class tó ń ṣe interview fún ó ní àwọn ẹ̀sẹ̀ kó dénú ilé yẹn ni àwọn ẹ̀sẹ̀ renovate inú ilé yẹn ni kò tí ì sí pé wọ́n pé inú carton ló wà kò tiẹ̀ tí ì sí bẹ́ẹ̀ dẹ̀ ni Darosa ní wọ́n ti ṣiṣẹ́ ó ló ti wà ńbẹ̀ ó ló ti ṣiṣẹ́ kò kàn ṣiṣẹ́ mọ́ ó dá wọn stage kan kò ṣiṣẹ́ mọ́ nínú ọ̀rọ̀ tó sọ ní corona inquest ọ̀rọ̀ wọn contradict ara wọn ọ̀rọ̀ wọn contradict ara wọn Ìyábọ̀ Òjó sọ wípé CCTV camera ó ní àwọn gbà pé tó kò ká tẹ̀ wọ́n pé CCTV camera wà nínú ilé ó ní CCTV camera tó wà ó ló wà nínú compound nìkan ni ó ní nínú compound nìkan ni CCTV camera wà tó ń sọ gate tó ń sọ nulẹ̀ ó ní báwo ló ṣe máa wá 60 degree tó máa fi mọ ohun tó ṣẹlẹ̀ Mohbad died inside the house not inside the compound Mohbad died inside the house Mohbad kú sínú ilé kì í ṣe ta ló kú tẹ́ bá tẹ̀ ní kámẹ́rà wà níta ṣé kámẹ́rà àtìta yẹn ló máa wá mọ ohun tó ṣẹlẹ̀ okay báwo ni yóò ṣe máa install kámẹ́rà síta tí ò ní install sínú ilé ìgbà tí wọ́n yọ̀ mí gbé fídíò inú ilé Mohbad jáde a rí pé kámẹ́rà change ìkan wà níbà wọ́n ti change ìtẹ̀yí tó wà lọ́ọ̀kan ní center báyìí ẹ lọ wo ojú kinní yẹn wà ńbẹ̀ síǹkì inú ilé Mohbad báwo ló ṣe kúrò kí ló fọ̀ sínú síǹkì tó fi yọ kúrò wọ́n mú gbogbo evidence wọ́n yọ dànù penetrate bàbá ọmọ ń sọ̀rọ̀ wípé tó bá sọ pé CCTV camera wà nílé òun náà ni ó tó bọ́ta tó tún wá contradict CCTV camera ẹjọ́ wàhálà wo lẹ ti ṣe tẹ́ ẹ̀ tí ṣe mo béèrè ní o torí ẹ ní justice sì kú o torí ẹ ló sì kú tẹ́ fẹ́ rí o ni mo fi ní pé bóyá ti promise yín ní election wọ́n ti promise yín fún ti election wípé ẹ ti ṣe election ẹ dẹ̀ ti gba owó yín ẹ ti gba balance yín ẹ ti gba owó táwa jìyà fún wọ́n ti pay yín off wọ́n ti pay ẹ̀yin nǹkan off ẹ ti believe wípé wọ́n fi selection because that is the second option fún yín torí bàbá ọmọ sọ wípé òun ò wá ikú tó pa ọmọ mọ́ ó ní DNA test ló ń wá sugar mommy bí sugar sisi bàbá ọmọ ó ní DNA test ló kù táwọn wá ó láwọn ti gba kámú nǹkan tí ìyẹn Grace ó láwọn ti gba kámú ohun tí ìjọba sọ lórí DNA lórí ṣe autopsy kò sí àwọn ò lè bá ìjọba jà wọ́n ti pay wọn off wọ́n ti gba kámú wọ́n lọ lórí CCTV ohun tó sọ ní DNA ẹjọ́ kí ló kàn mí pẹ̀lú DNA test ṣé DNA test ní ikú tó pa Mohbad ṣé DNA test ní ikú tó pa Mohbad tán bá tiẹ̀ ní argument lórí ọmọ ṣe bọ́rọ̀ débẹ̀ ni ṣékú ọmọ ló pa Mohbad àrí Mohbad tó bá pé ọ̀rọ̀ ọmọ ló pa Mohbad ò ní gbé ọmọ yẹn dání àrí ní owó ẹ̀ níjọ́ ẹ̀ tó fi dé show my nigga a sì rọ ọmọ yẹn lọ́wọ́ ẹ̀ kì í ṣe ọ̀rọ̀ ọmọ ló fàjà wọn ọ̀rọ̀ lè kàn dé bẹ́ẹ̀ ni níbi tó bá ti ń búra wọn bọ́kùnrin àtòbìnrin bá ti ń búra wọn tó bá ti wà nínú ara wọn náà máa fi búra wọn bọ́n bá ti mà àṣírí tó wà nínú ara wọn náà máa fi búra wọn sí ọ̀rọ̀ DNA test là ń sọ nígbà tí bàbá ọmọ lóhun òkan nípa ọ̀rọ̀ DNA test ó ní kò kàn án mọ́ ó ní ọ̀rọ̀ ikú tó pa ọmọ òkan DNA test ló fẹ́ sọ nítorí properties tẹ́yìn kan wá ní justice yẹn sì wà ṣé justice tẹ́yìn náà bá wọn wá ní justice for properties ni nígbà tẹ́yìn bá ń jà lórí pé ẹ fẹ́ mọ ikú tó pa ìmọ́lẹ̀ ẹ fẹ́ mọ ikú tó pa ọmọ wọn tí bàbá ní pé ikú tó pa ọmọ ti yanjú DNA test ní kẹ́ ẹ bá ń pariwo tẹ́yìn bá ń wá evidence kiri tẹ́ bá ti sú evidence sá pé evidence kan tó ní ẹ tó jẹ́ ká wo ọ̀nà bí bàbá ọmọ ni ó jáde tí ó wà takò yín bọ̀ tó bá pé DNA test lẹ́ bá pariwo kò ní níṣù bọ̀ tẹ́ mú ẹ̀rí kan jáde ní sí pé ẹ jẹ́ ká tún wo bí àṣírí ikú tó pa mọ́lẹ̀ tó ti yọ bíbá ẹ rí pé bàbá ọmọ ni ó kọ́ máa jáde síta tó máa wá tàkà yín bí ìyá ò jáde bàbá ó jáde bí ìyá ò jáde bàbá ó jáde
kí wá lè ń dààmú ara yín fún àní ò ti justice mọ́. Why can't you tell this man to go and bury the mobile, to go and bury his son? Is to stop using it. Wọ́n fún lọ́wọ́ owó tán fún ẹ ó dùn mẹ́. Owó tán fún ó dùn mọ́. Ṣé bó ti nílé, at least ó ti nílé méjì. Ó ti ní kan tẹ́lẹ̀ ó di mẹ́ta. Ó dẹ̀ ti ralẹ̀. Ìyẹn ó ti tó. Ó ti ní block industry. Ele tó ní sílùú yín lẹ́kìtì ṣé kò ti tó. Ó ti ní church ṣé kò ti tó ẹ. Wọ́n máa padà owó tó kù lé owó tó nílẹ̀ wàá fi gbé dókè wàá fi kọ́. Kí ló tún kù lẹ̀? Ó ti nílé méjì ó di mẹ́ta, ó ní méjì lẹ́kìtì ó ní kan bí ó di mẹ́ta. Àbí ó di mẹ́ta náà ó ní kan lẹ́kọ̀ọ́. Ó ní méjì lẹ́kìtì ó nílẹ̀ lẹ́kìtì ilẹ̀ bí mẹ́rin ló ní lẹ́kìtì. Kí ló tún kù? Ó ní block industry. Then what are you still waiting for? What are you still looking for? Ọ̀gá Adé fún wa ní justice Ọlọ́run fún wa mọ́. Kò kàn wá pẹ̀lú ikú tó pẹ̀lú DNA test ọ̀rọ̀ ó ti sọ fún wa pé ó máa lè tó pa ọmọ ẹ̀. Ó ló máa lè ẹni tó ní ọmọ. Ó lẹ́ẹ̀kẹtan nílé yín ìwọ dẹ̀ ló mú Wùmí kiri àbí wọ́n kọ́ ló mú Wùmí ká. Ìwọ ló mú lọ sórí òkè. Ọmọ 22 years old tí pastor mú kiri. Ọmọ tí ò níṣẹ́ lápá tí ò lábọ̀. Torí ojú kòkòrò owó ọjà tọmọ yẹn ń gbé torí dáwà class testify sí pé Wùmí ń gbé ọjà. Ó testify sí pé ó ń gbé ọjà, ó testify sí. Ó ló ń gbé ọjà. Àbí ó sọ bẹ́ẹ̀, ó ló ń gbọ́jà, ó ló ń gbọ́jà confirm ni. Ó ló ń gbé ọjà, ó dẹ̀ ń fọwọ́ ọjà náà ran Mohbad lọ́wọ́. Àwọn méjèèjì jọ ń gbé ọjà ni. Wọ́n jọ ń gbọ́jà ni. So ojú kòkòrò torí wọ fún rẹ̀ gan jòsí sọ. Are you a father? Are you really a father? Tí wọ́n ń pè pé kó máa bá ọkọ ìyàwó ọmọ ẹ̀ pé kó wá máa bá wọn gbégbó, kó máa bá wọn tagbó. Àbí wọ́n kọ́ ló fẹnu ara ẹ̀ sọ. Mo kúrò bẹ́ẹ̀ wọ́n ló fẹnu ara ẹ̀ sọ fún èmi tẹ́ni. Ṣebí Wùmí ló fẹ́ fi bàjẹ́, ó dẹ̀ sọ. Mo wá wò pé kí ló ń ṣe yín, wọ́n ń pè yín. Ẹ̀yin náà dẹ̀ ń pè ìyàwó ẹ̀ dẹ̀ ń pọ̀ ọmọ yẹn pé kó lọ máa bá wọn tagbó. Bàbá ọkọ tó ń pè ìyàwó ọmọ ẹ̀ kó lọ máa gbégbó, so ti mọ irú èèyàn tí ó jẹ́. Àbó ọmọ bó ṣe ń lọ. Ìwọ kọ́ ni Mohbad máa fi ń kẹ́wọ́. Ìwọ ni Wùmí máa fi ń kẹ́wọ́ tó wà tí Mohbad bá ti ní issue according to ya Mohbad. Wọ́n ní tó bá ti ní issue bá wọn ní wọ́n ló máa ń gbéjà Wùmí tó máa wà lẹ́yìn wọn. Ìgbà tó ní kán lọ ṣe DNA test ìwọ yìí náà sọ fún wọn pé ó dáhùn wípé wọ́n ló sọ pé ọmọ ẹni. Jọ kí wá ló ṣẹlẹ̀? Ìyá Mohbad nígbà tí wọ́n ti ń jà ló pé kí Mohbad tó kú náà ti ń jà lórí DNA test. Pọ́ǹká Túndé mọ́nú yàrá wọ́n ti ń jà lórí ọmọ. Ó dẹ̀ ní kán lọ ṣe DNA test. Ó ní bàbá Mohbad ló ní rárá pọ́mọ ọmọ òun nìkan mọ̀ wárí òun ló máa ra pọ́ sí òun. Jọ kí wá ló kù nísìn ikú tó pọ̀ mẹ́ la sọ pé kó fún wa ó ní DNA kí n ti wà àti properties. Iṣẹ́ wo lẹ́yìn ò ti ṣe ẹ mọ̀ bí tẹ́ competition dé ẹ̀kọ́ látẹ̀kọ́ ẹgbẹ́ d'Abuja. Ṣé gbogbo ilé tẹ́ ẹ̀kọ́ d'Abuja yẹn kò sí lórí tébù wọn rí náà ní ojú wọn fọ́. Ẹ mọ̀ iye petition tẹ́ ẹ̀kọ́ dé Èkó yẹn sójú wọn fọ́ wọn rí. Àbẹ́ ìrántí protest tẹ́ ṣe dodo òru alágo mẹ́wàá kí náà ṣe fún yín ṣe ẹ̀sìṣẹ́ kankan. Ìta ibi tẹ́ bá tẹ́yìn bá ti ń jà dago mẹ́wàá alẹ́ tẹ́yìn wà bẹ́ẹ̀ tẹ́ na gimú bẹ̀ bí gimú orúkọ tẹ́ ẹ jókòó palẹ̀ àtìyàwó ilé àti gbogbo yín tẹ́ ẹ fọkọ yín lẹ̀ ní àtẹ̀yìn tó níyàwó tó fìyàwó lẹ̀. Tí gbogbo yín lọ sára yín sínú òtútù àwọn bàbá ọmọ ló padà bọ́ta tó fi ń ṣe yẹ̀yẹ́. Bàbá ọmọ bọ́ta sórí platform àwọn ẹlẹ́bí àwọn òpọ̀kìpọ́kì ẹlẹ́dẹ̀ ẹ̀gàn ó bọ́ta ń bẹ̀ ó ń ṣépè fún yín ó ń fi ń ṣe yẹ̀yẹ́ pé kí lẹ̀ ń wá kápẹ́ lẹ́sìn ni yín torí pé kì í ṣe DNA test lẹ́ ń bá wá. Ó lóhùn ó ti rí kú tó pọ̀ ọmọ rẹ̀ ó ti mọ kú tó pọ̀ ọmọ ó ti mọ ohun tó ṣẹlẹ̀ sọ́mọ ẹ̀. DNA test kọ́ ló ní kẹ́ ẹ bá ń wá ó ní DNA ní kẹ́ ẹ bá ń wá tó ló fẹ́ gbógun ó fẹ́ kí properties Mohbad kò bọ́ sí lọ́wọ́ ó fẹ́ fi yín jàjà ogún. Ṣé bí kú ọmọ lẹ́yìn jáde fún ikú Mohbad lẹ́yìn bọ́ta fún lẹ́yìn ń jà fún ó dẹ̀ ní kò kàn yín mọ́ ó ní kò sí tó kàn yín ẹlẹ́ẹ̀rí sómò ó bọ́ta ó lóun ò lè jẹun fọ́jọ́ mẹ́ta torí pé ẹ̀dá kọ sòmò ẹni mò ń sòmò ẹni rárá ó ní kò sí ń bẹ́ẹ̀ ó ní kẹ́ ẹ mọ̀ dárúkọ rẹ̀ ó lọ́jọ́ mẹ́ta lòun ò fi lè jẹun 3 days lòun ò fi lè mú lòun ò fi lè jẹ lòun ò lè mú. Joe, what are you saying, guys? What are you guys saying? Ó lóun ò rán yín ó ní DNA ní kẹ́ bá ń wá ẹ̀ẹ́dẹ̀ petition rẹ̀ nígbà tó sọ fún wípé òun mọ kú tó pọ̀ mọ́ ó lálẹ́ ló pa Mohbad ó dẹ̀ tún sọ fún pé kẹ́ máa dá owó kẹ́ máa fi wá DNA nígbà tó ti ní àlè ló pa yẹn ṣé DNA test wọ́n ní tí DNA test bá jáde ó máa tọ́ka sálẹ̀ ṣé àti pé kíní yìí ò sí bẹ́ẹ̀ mọ́ ó máa tọ́ka sálẹ̀ wáì tí ò tọ́ka sálẹ̀ yẹn
why tó ń dúró dédé nígbà tó ti mọ̀ pé àlè ló pọ̀ ọmọ rẹ̀ at least ọmọ rẹ̀ sá wà nulé ìyàwó àbúrò ìyàwó bẹ́ẹ̀bẹ́ àwọn bọ́ìsì Mohbad bẹ́ẹ̀bẹ́ bóyá lára wọn àtìlẹ́lẹ̀ tó tún fòfò fún pé àlè náà wá lu Mohbad pa sínú ilé pé àlè ló wá lu pa bóyá ti rẹ́ni sọ fún ó lálè ló pọ̀ ọmọ why tí ò mú àlè yẹn jáde kó sọ fún yín why you guys is stressing yourself you guys just stressing yourself and causing yourself ẹ wá ń gbé ara yín sínú pósí ẹ mú àlàyé èèyàn láwọn tó jìyà sí owó lẹ́ẹ̀ná ìbéèrè ni o tán bá léèyàn ná owó ẹ ná owó bí ti Yorùbá nation ẹ mọ iye owó tẹ ẹrun lórí kéèsì Mohbad tẹlómi máa lọ sí protest ẹlòmí máa lọ sí corona inquest I could remember tán bá lọ corona inquest yẹn lẹ́yìn ìgbà mi máa sọ 150,000 ìgbà mi 100,000 pé ẹ fi wọ mọ́tò lọ ìgbà mi 150k tán bá tún fẹ́ sùn sóòtẹ́ẹ̀ tán bá tún jáde lásán wọ́n tún máa da gift bò wọ́n bẹ́ẹ̀ náà tún máa gbà káàkiri lọ́wọ́ àwọn èèyàn ẹ wá wo àwọn èèyàn tó yẹ pé wọ́n wọ ọdún bọ́ọ̀sì wọn á sọ pé àwọn lọ corona ẹ wọ àwọn tó fẹ́ protest ẹ̀wòye tí wọ́n dá ìjọ ò lè dá 8 million ẹ̀ mọ́ iye 8 million tẹ́ ti dá fún protest èwo ló láṣẹ yọrí inú ẹ̀ ẹ fẹ́ competition ẹ mọ iye owó tẹ́ ti dá ẹ dáwọ́ sí GoFundMe ṣé ẹ mọ iye tẹ́ ti dá ṣé ẹ mọ iye tẹ́ dá ṣé ghost ló dá síbẹ̀ sáwọn òkú náà kówó yẹn síbẹ̀ but àwọn òbí nínú wọn lálẹ́ ló pa Mohbad ó nígbà tán bá ṣe DNA test tán òun ó tọ́ka sálẹ̀ ẹ̀ẹ́dẹ̀ petition rẹ̀ kó gbálẹ̀ jáde Ṣadé ní ìyá Mohbad ló fọ́sùn ẹ̀jẹ̀ ẹ̀ẹ́dẹ̀ petition rẹ̀ kó wá sọ irú aṣọ ìdè tó fọ́ ó lóun mọ orúkọ tó wà ní passport ọmọ ó lórúkọ Mohbad kan ló wà ní passport ẹ̀ẹ́dẹ̀ gbẹ́m petition ẹ̀yin kan wá láwọn kan drum àwọn kan máa pàṣẹ fún yóò yín burúkú kọ́sí tẹ̀ fi ń jẹun ni tó tẹ̀ bá fi jẹun ẹ̀ ní yé gbàmọ̀ràn wọn ní kẹ́ gbàmọ̀ràn àwọn èèyàn wọn ní kẹ́ mú mọ̀ràn àwọn èèyàn bẹ́ẹ̀ náà ṣe land làwọn kan náà wà lórí ilẹ̀ tó ń ṣiṣẹ́ kódà kan má síbẹ̀ gan wọ́n rán sí owó wọ́n rán owó ní iṣẹ́ tí àwọn ò bá gbójú wọn síta báyìí people are going out to investigate they are using their money they are using their energy to investigate everything that you are talking about even the fact that you are looking for some people have it but àwọn òbí ọmọ láwọn ò ní ìdí ẹ̀ any evidence tẹ́ bá gbé jáde wọ́n bàjẹ́ mọ́ yín lọ́wọ́ so what are we kí ni wọ́n fẹ́ máa waste evidence fún wọ́n ní DNA test làwọn fẹ́ ẹ̀ẹ́dẹ̀ ní kán lọ sí ìmọ́lẹ̀ kí ló dé tẹ́ sọ pé wèrè làwọn èèyàn kan yé sí kán mọ̀ sọ pé kò sí justice ti tán mo tún repeat ẹ̀ kò sí mọ́ bàbá ọmọ ní kò sí mọ́ ìyá ọmọ ní náà là ń wá ẹ máa wá káwò bóyá ẹ máa rí ìyá ọmọ ní ẹ máa wá sẹ́yìn ò mọ tí ìyá ọmọ mọ̀ kí ìyá ọmọ tó sọ statement yẹn sẹ́yìn lẹ bọ́n bí ọmọ wọn ìyàwó ọmọ ní bàbá ọkọ ń jókòó lórí hot seat ní corona inquest pé kò sí tí ó ṣe ó ní orí ẹ̀gún ló máa kú sí ọdẹ tó ń wọ́ Elédùmarè lọ́rọ̀ rẹ̀ ń tó lòun wá ká yẹn ó ní kó máa wà kò lè rí ó mú bàbá ọkọ rẹ̀ ó fi ṣẹlẹ́yà tẹ́rún ní àgbàdo lè jẹ́ jòsí bọ́tà ọkọrin bú ǹjọ́ bọ́tà ǹjọ́ gbèsè pé wọ́n bí jòsí dá wọ́n bí Joseph Ọlọ́ba dá Joseph Ọlọ́ba wọn wò ó wọ́n bí rẹ lọ fún lẹ́sì gbèsè pé bó ṣe máa ń bú àwa ń bí bó ṣe máa ń la àgọ́ ògùn ẹ tó máa ń lọ sọ̀rọ̀ páwọ́ padé tó máa ń sa àgùn rẹ tó máa ń sọ àsàsọ́mọ̀ pé ó sọ pé mi kọlà sóhun ó lé mi tí mò ń sọ èdè Ọ̀yọ́ tán bá bí ẹrẹ Joseph Ọlọ́ba lọ fún Wùmí lẹ́sì ó bú ẹlẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó lórí hot seat lójókòólé ó fi ẹsẹ̀ sí gidi ó fi wèrè sẹ̀ sí ó fi ọ̀sẹ̀ ẹlẹ́yà yẹn pọ̀ ẹ̀sìn yẹn pọ̀ ẹni tó ṣe púpọ̀ mẹ́ ṣe bẹ́ẹ̀ tí láwọn náà pa ẹ lóhun àti àlè lọ́jọ́ pọ̀ ọmọ ẹ nígbà tó mọ̀ pé ìyàwó ọmọ rẹ àtàlè lọ́jọ́ pọ̀ ọmọ rẹ kí ló ń wò ọmọ tó o bí nínú ọmọ rẹ ó sọ fún ẹ pé ìyàwó ọmọ fo oògùn oorun sóúnjẹ fóun ó sì jó fẹ́ ó rí pé ó ní jẹkújẹ ni ẹ mo lẹ́yìn lẹ pọ̀ ọmọ yín Wùmí kàn bá yín dá sẹ̀ríà fún ni ń tẹ́ ẹ ní kó ṣe ẹ̀yìn lẹ gbéṣẹ́ fún ìyá ti torí 50 million naira allegedly tí wọ́n ná forward sínú àkáǹtì rẹ̀ pé ńgbà tó múlẹ̀ pẹ̀lú ẹ̀ tán adẹ̀gbọ́ tó náà jáde pé Wùmí mi ò dá ẹ́ o Wùmí mi ò tí dá ẹ́ o Wùmí mi kí ló ń dà a sì gbọ́ pọ́n lẹ́ẹ̀múlẹ̀ lẹ́yìn ìmúlẹ̀ bẹ́ẹ̀ wàásù náà ná forward sí yín allegedly wọ́n ná forward wàásù owó tó rí rínú rẹ̀ tó rí rínú ayé ẹ̀ tòsí náà dẹ̀ gba ẹwà dúdú owó tó dá sínú GoFundMe èyí tó dá sínú nọ́mbà àkáǹtì access àkáǹtì mẹ́rin ni jòsí ní mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ lèyí tí mo ní ó ní Stanbic ó ní FCMB ó ní access ó ní Wema ó tún ní ìmíì tẹ́yìn tún dámọ̀ tó wó dẹ̀ wà ń bẹ̀
ẹ̀gbọ́n tí bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ wí ni ó ní olówó tó wà ńbẹ̀ ó ní kò ní ìdí owó mọ́ ó ní kò ní ìdí owó mọ́ wọ́n wá ń pump owó fún ẹ wọ́n wá ń pump owó fún ẹ wọ́n wá ń rọ owó fún ẹ wọ́n rọ owó fún ẹ láti máa sọ́tọ̀pù ẹnu ẹ ọwá ní ẹ kò sí ìdájọ́ kò sí ìjọba ìdájọ́ wèrèwó because wọ́n ti rí i pé ò ní ìdí justice ṣebí ìwọ ọkàn iná ló sọ̀rọ̀ wípé ó dé police station ìjọba àwọn ọlọ́pàá sọ pé bàbá ẹ máa relé mistake ti ṣẹlẹ̀ ó dẹ̀ sọ fún lọ́yẹ̀ kó petition ẹni tó sọ̀rọ̀ yẹn kí wà tí lọ́yẹ̀ padà dé police station yẹn kọ́lọ́pàá yẹn wá tún sọ lójú lọ́yẹ̀ wípé mistake ti ṣẹlẹ̀ bàbá ẹ máa relé ẹ lọ sin ọmọ yín àbọ̀ ọlọ́pàá kọ́ lọ sọ pé sọ bẹ́ẹ̀ ọlọ́pàá sọ fún ìwọ bàbá ọmọ wípé kó o máa lọ lé mádàmú ara ẹ mistake ti ṣẹlẹ̀ ẹ lọ sin ọmọ yín so ọlọ́pàá gangan gbà wípé mistake ṣẹlẹ̀ látọwọ́ Wùmí lóòótọ́ àti lódodo ọlọ́pàá gbà wípé ọwọ́ Wùmí ni mistake yẹn ti wáyé ní ikú Mohbad ti wáyé by mistake wọ́n ní kẹ́ lọ sin ọmọ yín ó dẹ̀ gba station lọ ó dẹ̀ lọ pé lọ́ọ̀yà rẹ̀ Madam Toba ó dẹ̀ lọ pé lọ́ọ̀yà rẹ̀ kẹ́ petition police station yẹn kẹ́ petition ọlọ́pàá tó sọ statement yẹn ṣùgbọ́n odidọ́ mi ẹ wá lọ́lọ́pàá ò ṣiṣẹ́ ọlọ́pàá ò ṣe ní ṣiṣẹ́ nígbà kan rí pé làákàyè tó yẹ kó wà nínú bí wọ́n ti kó tẹja sí wọ́n mọ̀ pọkọlọ tó wà ńbẹ̀ lásán kò ju pé kẹ́ ẹ ti náwó lọ kẹ́ ẹ ti ṣe pàápọ̀ ó tán kẹ́ ẹ ti kúkéré ó kán kò sí nǹkan kan bíbà ọ̀pṣẹ̀ yìí nẹ́nìtì ní ọ̀pṣẹ̀ yẹn kò sí nǹkan kan bẹ̀ mọ́ ó ti tán ó ti yòrò kò sẹ́nìtì lókè yẹn mọ́ if not so ẹ ní jáde síta ẹ ní máa sọ ní gbòòrò ẹnu yín kẹ́ máa sọ wípé justice sì wà nígbà tí bàbá ọmọ ní kò sí justice mọ́ ẹni tó ní ọmọ ní kò sí mọ́ ó láwọn ti gba kámú ẹ̀yin lè gba kámú sẹ́yìn lẹ bá wọn bí ọmọ wọn ẹ lọ sí sẹ́yìn lẹ bí ẹ lọ sí ọmọ o ẹ lọ sí mọ́lẹ̀ no justice no burial láago mélòó sẹ́yìn náà bí ọmọ ni ṣé tẹ́ bá wá sí Mohbad yẹn mi ṣé wọ́n sí Timothy Adédoyin ni wọ́n sí Timothy Adédoyin kéèsì rẹ̀ sì continue àbí what are we saying wọ́n pa Timothy Adédoyin sí yunifásitì Ilé-Ifẹ̀ ní hòtẹ́ẹ̀lì Adédoyin tí ní hòtẹ́ẹ̀lì Ilé-Ifẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti sọ tọ́tì wọ́n sì lọ sin ọ̀sìn lẹ́yìn ìgbà tí wọ́n sin Adédoyin tán sí jẹun ẹ̀ wọ́n sọ pé justice sì wà justice wèrè yín wo ló wà bàbá ọmọ ní kẹ́sì ti tán wọ́n láwọn ti gbà kámú ṣé kí mo bá wọn jà lórí ogún ni ogún tí ì ní pín bẹ́ẹ̀ Kọ́ńfì ló fẹ́ pín nínú ogún Kọ́ńfì fẹ́ jẹ́ ń bẹ̀ wọ́n ti promise ẹ̀ mọ̀ pé má gbàgbé pé nínú owó DNA test ní ló ti ń yá 6 million tó fi gbá wọn ọmọ rẹ̀ wọlé inú ẹ̀ náà ló ti ń yá so inú ẹ̀ náà ló ti ń yá tó fi ń salé ayé ẹ̀mí tó wà ó sì ń rówó yá if not so kò ní rí àlàyé kí Kọ́ńfì yájú rẹ̀ tó bá pé Joseph Ọlọ́ba jẹ́ èèyàn gidi tó jẹ́ pé ó ṣe ọ̀dájú abiyamọ tó jẹ́ pé ikú ọmọ rẹ̀ dùn ọ́ tó dẹ̀ ronú wàhálà táwọn èèyàn ṣe ní ẹ lórí so dáwọn tán gbé sínú pósí yẹn do you know the reason why tí mi ṣe pity púpọ̀ nínú wọn mo rí wípé káwọn gan lọ tọrọ dáríjì lọ́wọ́ Ọlọ́run torí pé nígbà tí èmi ń ké platform tí wọ́n ń wà ńgbà náà tá ẹ bá ń ṣe àwọn náà ń fund platform yẹn tó fi ń grow àwọn ni wọ́n máa tán donate back to back àwọn iná máa donate kò sí donation kan gbé wá láyé back to back náà máa donate fún wọ dákúdákú bí owó àjọ wọ́n donate fún ọ nígbà tí èmi sọ̀rọ̀ nígbà náà náà tán tún fi ọkọ bú mi tán ní tèmi bá lọ́kàn lé mi ní fèsì Joseph Aloba èmi ò ní máa kì ọ́ nílọ̀ ní gbangba tí èmi bá ní ọkàn lé mi ní máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ ní gbangba they were there láti support ẹ nígbà tó ń ṣiṣẹ́ ìgbà tó ń ṣiṣẹ́ nígbà náà tèmi ń wọ́nu ẹ pé Jòsí ń ṣiṣẹ́ ẹ má jẹ́ kí má nìyí torí bọ́gbọ́ ẹ má fún ní full support ẹ bá wí they are giving you full support wọ́n donate yẹn ní back to back wá wò lẹ́ni àwọn tó wá donate yẹn Joseph Aloba wá yájú ẹ̀ gàdàgbàgàdàgbà ó ṣe gímú sọ́gìnì ó ṣe wájú sẹ́bìtì ó dẹ̀ rí wọn tó gbé sínú pósí ṣẹ́jọ́ òṣìṣẹ́ pé àwọn ò rí ti convince lọ́wọ́ sáwọn tó ń donate fún ọkàn ni mo fi ní yí ẹ̀sẹ̀ wọn náà ń jẹ lọ́wọ́ torí tí Jòsí bá jẹ́ abiyamọ tó jẹ́ èèyàn gidi ó ní wò wàá ronú àná wàá ronú nígbà tí ojú ń pọ́n igun rẹ tí àwọn abiyamọ yẹn tó ń sọ́fà fún ẹ ìwọ kan jákujàku yìí wàá ronú nígbà tí ò sí ṣíṣì lọ́wọ́ ẹ táwọn ìyá yìí máa dáwọ́ fún ẹ Kọ́ńfì wá ń gbé wọn sínú pósí ó
wọn lórí. Joseph Oloba, are you a father? Are you a pastor? You are not a pastor. I know that one. Torí inú bí mi. Torí tí n bá ní kí n sọ ọ̀rọ̀ tó kù ní ẹnu mi fún Josi. Tí n bá ní kí n sọ àwọn ọ̀rọ̀ mi jáde fún ẹ, wà lẹ́wà ronú kú torí ọmọ sọ pé ó le. Ó wà lẹ́wà fò jáde. Wà lẹ́ tí bá sọ ọ̀rọ̀ kan lù ẹ́ nísìn. Wà lẹ́wọ̀n bí èrè tílẹ̀ ọ̀nà bá tó bàbá jáde kó wá kọ́ mi lọ́mọ àlè. Ó rí pé ìṣèyàn rẹ̀ kankan, kò séyàn rẹ̀ lára. Kò sí abiyamọ gidi kan. Nígbà tó pọ̀ ọmọ ti ẹ dànù tán, ta ló bẹ́ ẹ pọ̀ mẹ́? Ṣáwọn la bẹ́ ẹ pa ni? Sáwọn ìyá ẹ ló bẹ́ ẹ pọ̀ mẹ́? Sáwọn náà ní kó fògo ọmọ ti ẹ ráre? Sáwọn náà ní kó fẹ̀mí ọmọ ti ẹ ṣòfò? Sáwọn náà ní kó má bìkítà lórí ọmọ ti ẹ? Sáwọn náà ní kó fi àtẹnujẹ bá yí ara ẹ jẹ́? Josi, sáwọn náà ní kó kórí burúkú ara ẹ kó fi ayé ọmọ ẹ kó gbé lórí ìyàwó? Sáwọn náà ní pé kó máa mú ìyàwó ọmọ kiri orí òkè? Wọ́n wá tún gbẹ̀ nígbà òjò. Josi, ó yẹ sábíyámọ́ o. Ó dẹ̀ rí kọ́ńfọ́ tó gbé ẹni tí ò ṣẹ́, ẹni tí ò ró, ó dẹ̀ gbé sínú pósí, ó dẹ̀ kó RIP lé lórí, ó dẹ̀ post Josi orí. Ó lè pe kọ́ńfí wípé n tó gbé síbẹ̀ yẹn kì í ṣèjà ọmọ tiẹ̀ ló ń gbé. Na. Torí ẹni yóò bá kọ́ńfí já. Ẹni tá ń sọ ẹ̀ is not my gifter. I didn't talk to her before. I didn't look for anything, but I will say the truth. Bẹ́ẹ̀ni, ṣé abiyamọ ni ẹ́ Josi? Tó bá jí abiyamọ lóòótọ́ àti lódodo. Torí mo mọ báwọn ìyá yẹn ṣe máa ń send owó sí. Mo mọ bó ṣe máa ń donate lórí platform wọn lọ. Nígbà náà lọ wọ́n wà ńbẹ̀ ńgbà tán fún mi jẹ. Tán bú mi nítorí tiẹ̀. Bẹ́ẹ̀ni, tán kó fún mi nítorí tiẹ̀. Àwọn náà fún ẹ ní náà jẹ́ kó grow, kí ìyá rẹ̀ grow Josi. Àwọn ìyá ẹ náà jẹ́ kí ìyá rẹ̀ grow. Torí mi bá ṣe tiwo. Bẹ́ẹ̀ni mo sọ fún ẹ. Mi bá ti ṣe ẹ níwò, èmi ẹyọ kan ṣoṣo mo lè ṣe ẹ níwò. Torí àwọn ni wọ́n fund Bukky náà fund ẹ. Torí wọ́n lo platform Bukky náà máa promote wọn. Torí pé wọ́n wá mú page mi, wọ́n gbé lulẹ̀, wọ́n flag ẹ down àti Facebook mi so that ayé ò ní lè rí bí ṣe fún ẹlẹ́gbà, but still yet ẹgbà mi ń bá ọ lọ́tún ló sí ìwọ gan mọ̀ pé ẹgbà mi ń bá ọ. Kódà kó mọ́ ju orú èèyàn mẹ́ta báyìí lọ, wà lẹ́gbà mi ó dùn wèrè yóò jáde ní pòkì wọn bí ẹrẹ ìfún ẹlẹ́gbà ò ní jáde. Bó o bá jáde máa wá sábẹ́ platform ẹ̀ máa wá fún ẹlẹ́gbà bẹ́ẹ̀ ìwọ fúnra ẹ̀ gan mọ̀nà máa gòkè wá máa wá sọ̀rọ̀ gbà ẹ̀ máa wá sọ tí máa sọ máa get out kúrò bẹ́ẹ̀ máa wá máa sọ tèmi. Wà lé àwọn tó máa kọ́ ti show mi máa kọ́ tiẹ̀ ó máa kàn ẹ́ lára bí ó kàn ẹ́ lára máa kọ́ tiẹ̀ máa jù sí ẹ nínú inbox. O mọ tí mo máa ṣe fún ẹ náà wọn bí ẹkú náà wọn ní play kíni wọn ní fi wọn ní ṣe kíni. Àwọn ẹni wọ́n fund ńgbà náà torí pé wọ́n rí èèyàn wò wọ́n 1000 náà promote page wọn 1000 gbé wọ́n gbé ti Bukky wọ́n wá ń bá yín ẹ̀yin yìí náà wá ń jẹ́ kí ìyẹ́ rẹ̀ grow. Josi, o mọ̀ pé ò lẹ́mí ẹ̀ máa ti kán ẹ ní ìyẹ́ tipẹ́. Mo ready láti kán ìyẹ́ rẹ̀ ìyẹ́ tó fífò mo fẹ́ kán mo ready láti kán ṣùgbọ́n àwọn tán gbá ẹ̀ ní àwọn tán jẹ́ ẹgbà lọ́wọ́ mi rẹ o. Wọ́n àdẹ̀ rí ẹja gbà mo kàn fi ẹ́lẹ̀ ní Ọlọ́run aládégbọ́ mi wọ́n rí ẹgbà lọ́wọ́ mi èmi kàn fi ẹ́lẹ̀ fún wọn pé okay ńgbà tẹ́ ti ní tẹ́ fẹ́ nù ẹ máa bára yín yí o. Ẹ wá pé èkúrú wá pàdé ọ̀rẹ́ dà àwọn tó wá jẹ́ ẹgbà lọ́wọ́ èmi kìnìún tí ń búramúramù lọ́wọ́ volcano tí ò jẹ́ kó jóná tẹrútẹrú. Wọ́n gbé lọ́wọ́ kìnìún mi tí mo ń búramúramù nígbà náà. Joseph Oloba, thank you ba. Wọ́n gbé lọ́wọ́ kìnìún mi tí wọ́n jẹ́ kó kí n bu ẹ̀jẹ̀ tiwo kí wọ́n jẹ́ n bu ẹ̀jẹ̀ torí. Wọ́n gbé lọ́wọ́ volcano tí wọ́n jẹ́ kí ẹrú gbígbóná mi kó jó ẹbí náà lẹ́rú. Josi, àwọn ìyẹn náà wá di ní àìjírí yín lẹ́ni. Alátẹnujẹ ni o. Ohun tó bá ń jẹ lẹ́nu lásán ló mọ̀ o. Ẹ̀dárú tí ẹ yí ká mọ̀mọ́ o. Ẹni tó bá ń jẹ lẹ́nu nìkan ló mọ̀. Kí lẹ̀ṣẹ̀ wọn kí ni wọ́n ṣe o Josi. Kí lẹ̀ṣẹ̀ wọn ta ni wọ́n ṣe o. Tó fi di kọ́ńfì ń gbé wọn sínú pósí. Kọ̀ọ̀rọ̀ ìpìlẹ̀ wọn lórí kí lẹ̀ṣẹ̀ wọn o. Ọmọ ṣàbíyamọ Joseph Oloba. Are you a mother? Are you a father? And you call yourself a pastor? Ó dẹ̀ rí tí èèyàn gbé odidi àlàyé sínú pósí báyìí. Ó lọ ẹ̀dítì rẹ̀, ó dẹ̀ gbé ìyá yẹn sínú pósí, ó dẹ̀ kó ara ìpìlẹ̀ wọn lórí. Láwọn tó gbẹ̀ lọ́wọ́ mi Josi. Ìwọ fúnra ẹ̀ mọ̀ o. Ìwọ fúnra ẹ̀ mọ̀ kó lẹ́mi o. Torí ó mọ̀ ṣe bí pé ó lé.
odi pé ńgbà tí mò ń sọ tí mò ń sọ nílé tọ̀nà odi pé mi ẹ fẹ́ bọ́ lé mi lọ́wọ́ bó ṣe gòrè bó ṣe dáre tó ma ní wọ́n sọ ẹ́ kiri o lè sún lé o lè sọ̀nà wọ́n sọ ẹ́ ká o mọ̀ pé mo ń sọ ẹ́ tọ̀pọ̀ gbogbo bí tó ń jẹ́ sí ilé ibi tó kọ́kọ́ kó lọ mo sọ ẹ́ débẹ̀ ni o èmi ni mo ní kámẹ́rà kan fi ń rìkọ́ọ̀dù ẹ kiri olóbùsán ẹni ìyà tó yẹ pé gbogbo nù kan gbogbo àwọn tó rún mọ́nú kọ̀ǹténà tó ń fọ́rẹ̀ méjì nínú kọ̀ǹténà kò séyìí tí ń gbọ́n bẹ́ o gbogbo bí tó kó kúrò ńgbà tó ní wọ́n ti ń rìkọ́ọ̀dù ẹ tó kó kúrò tó padà kó lọ síbi tó kó lọ pé ibìkan ló kọ́kọ́ sí tẹ́lẹ̀ ibìkan ló ń gbé kó tó kún kó lọ síbi tó wà yìí ó mọ bí tó ti pààrọ̀ mo sú ẹ pa àwọn tí wọ́n jẹ́ àwọn tó yú ẹ̀ àwọn tó já ẹgbà lọ́wọ́ mi àwọn yìí nìkan fi wá gbénú pósí jòsí ó wá lè bá kan fi sọ̀rọ̀ wípé no this is not the justice at least téèyàn bá bú ẹ mi ní kó má bú padà tó bá wú ẹ bọ̀ eléyìí tẹ́ ń ṣe fúnra yín ara Ọlọ́run ò fàyè gbà á kẹ́ ẹ gbé ara yín kẹ́ ẹ kó RIP lérí ara yín láì tí ì kú ṣé ìdùnnú yín ṣe bí kú ọmọ yín ikú ọmọ rẹ ọmọ tèmi ò ní kúkú òjijì ọmọ àwọn olólùfẹ́ tèmi ò ní kúkú òjijì ṣe bí kú ọmọ rẹ ló ń wá ṣe bí kú ọmọ ló ń wá báwo ló ṣe wá di wípé ẹ tó ń gbéra yín sínú pósí ẹ ń kó RIP ẹ wá sọ justice di fracas ẹ ti wá sọ di fracas tẹ́ ń bára yín jà ibodè ló ti bẹ̀rẹ̀ orí olórí burúkú ọmọ tán pé nǹkan fi ní fọ́jọ́ ọmọ tó ti ní depression ọmọ tó wà nínú ilé adúró tí kọfí kúrò lábẹ́ dúró ìgbà tẹ́mi náà ń bẹ lábẹ́ wọn ẹ̀mí mi ò balẹ̀ torí wọn ò ní freedom mi ò lè jẹun tó wù mí mi ì lè rìn bó ṣe wù mí mo kúrò bẹ́ẹ̀ mo dọlọgbá lé mi mò ń sayé mi kọfí kúrò nílé adúró èmi ò tún gbé ilé adúró ń gbà náà o ilé mi ni mò ń gbé mo gba ilé tèmi mò ń sanwó mi ṣùgbọ́n wọ́n monitor mi still náà mi ò wà free mo kúrò lábẹ́ wọn kọfọ́ kúrò lábẹ́ adúró ti di depression ti fẹ́ ba yí ẹ̀ jẹ́ sínú yàrá kan tó wà níbi tó yọ lórí burúkú dé o tún ṣe àṣìṣe o tún ṣe show níbi tó tún ti ń ṣe show lórí burúkú ẹ o tún tẹ back camera o tún wo ìhòòhò ọmọ ẹ níbi tó ṣẹ̀sìn dé o ò dẹ̀ tí mọ̀ páyé ẹ ti ń rún bọ̀ bó bá ń ṣépè náà báyìí o ò ní mọ̀ gbà tépè yẹn tó máa dojú ẹ̀kọ́ rẹ tó máa wọn rẹ lépè lórí jọ kí ni tẹ́ ẹ bá débi pé pósí lókù tẹ́ fi ń dára yín lọ́lá kí ni o fẹ́ tọ́ka sí pé woman yẹn ṣe tí woman yẹn bá tiẹ̀ sọ̀rọ̀ ṣé pósí ló kàn tán bá bú ọ ò lẹ́nu tó lè fi bú wọn padà tó ẹ̀sẹ̀ ń búyàn ni ọwọ́ àtẹ̀yàn sínú pósí oní RIP okọrin ó di gbére ṣé báyìí ilé ayé ẹ̀ ṣe rí tó dẹ̀ bímọ ṣé kéèsì Mohbad náà lẹ́sọ di báyìí kọ̀ǹfì tí wọ́n náà dẹ̀ bímọ ó dẹ̀ mú kéèsì ọmọ ọlọ́mọ nítorí owó tó ń gbà nítorí owó tó ń fún ẹ wọ́n ní kó bà kéèsì ọmọ ọlọ́mọ jẹ́ ó bà kéèsì mọ́lẹ̀ jẹ́ o I swear to God ó bà kéèsì ẹ̀ jẹ́ àwọn òbí tó bí ìmọ́lẹ̀ ìwọ kọ́ náà lò ó kéré mo fọlọ́n tí mo ń ṣẹlẹ́rí wà lẹ́ẹ̀kan fi ó kéré ó wẹ́ òbí tí o tún bì lò láti lè bà kéèsì ọmọ yẹn jẹ́ ìjọba ni o ó kéré o lè rò pé tó o bá mú àwọn ìyá yẹn ẹ̀rù á máa bà wọ́n pọ̀ ń gbé wọn wà láì ó já wèrè tó bọ̀n àwọn kan náà ti ń ṣe èrè kó tó bẹ̀rẹ̀ wọ́n ń jáwọ́ láti ní gbogbo tí wọ́n ń ṣe yìí àwọn òkàn bá yé èèyàn jẹ́ bọ̀ nínú ká gbéyàn sáré káwa gbéyàn sáré kan fi káwa gbéyàn sáré ká kó àbàràbò ní ìdí kó sá eré kábàkàbà ó lé Ọlọ́run aládé gbọ́ kò dìgbà téèyàn bá ń gbé fọ́tò tó bá fẹ́ ṣe fracas ó kọ́ṣẹ́ lọ́wọ́ mi ò mọṣẹ́ ó kàn jálù ni wì ó yẹ kó o kọ́ṣẹ́ ọwọ́ àwọn tó o ti kọ́ṣẹ́ yẹn gan ló dáa èmi tí mo jẹ́ senior rẹ lọ́dọ̀ àwọn ìyá àgbà búlì èmi senior rẹ yìí lẹ́ni èmi ò fi pósí ṣe tèmi àwọn náà fi ń ṣe ń tó mú lára wọn iṣẹ́ tó lọ kọ́ lọ́dọ̀ wọn náà dáa kí wá látúbọ̀tán wọn kí látúbọ̀tán wọn sórí ń tí fracas fi ń ṣe kúre jẹ́ sọ fún ẹ sórí àwọn ọmọ tó sì ń wò lójú yẹn nígbò bá dé stage kan mo bọ̀ fọwọ́ bá wọn níbi tó ọ̀pọ̀n tán pè ní fracas lọ bèrè lọ́wọ́ àwọn àgbà búlì lọ́wọ́ iye ọkọ tí àwọn ọmọ wọn fẹ́ lọ́wọ́ bọ́n ṣe ń fi àwọn ọmọ wọn ṣe lẹ́yà lórí social media tán máa gbé òun wọn síta so n tó fẹ́ kí wọ́n máa ṣe fọ́mẹ nígbà tó bá yá àwọn ọmọ ọlọ́mọ tán wáyé wọn nígbà tó bá di pé àwọn ọmọ bàlágà
wọ́n bẹ̀rẹ̀ sí ní máa gbé dí àwọn ọmọ ẹ̀ síta àwọn ọkùnrin á máa penetrate wọbẹ̀ o ò níwọ̀n pé tó ti ṣe sílẹ̀ ni àwọn ọkùnrin yẹn adọ́gbọ́n máa lọ fi style post àwọn ọmọ ẹgbà tó bá yá láti lè máa gbé ìhòòhò wọn síta láì ní mọ̀ pé ṣé ọwọ́ rẹ ni náà fi máa ń sọ fún yín pé ẹ ṣe rere ẹ dá ẹ hùwà rere nítorí ọ̀la ẹ dá ẹ hùwà rere nítorí ọ̀la ọmọ ẹ̀dá ènìyàn ẹ hùwà rere torí ń tẹ́ ẹ bá ṣe sílẹ̀ lẹ máa bá èèyàn ò lè gbin àlùbọ́sà kó kó ẹ̀fọ́ kan fí eléyìí tó ń ṣe ti tó bá fẹ́ jà tó fẹ́ fracas ṣé bí kẹ́ máa gbé RIP lérí ara yín ni má gbàgbé pé tí Lizzy fi ya wèrè máwọn kan lọ́wọ́ dè níbi tí wọ́n ti gbé RIP lé ọmọ ẹ̀ lórí tán mú RIP tán gbé lérí ọmọ alàyè tán mú orí ọmọ yẹn tán gbé orí ẹ̀ sí ara ajá ń ló ya wèrè sí dèrí tí ò fi wọ́n lọ́rùn lẹ̀ ìwọ wá ń gbé alàyè àwọn tó ń gbé orí wọn jọ ọmọ bí tán forí wọn là àwọn tó ń tẹ́ sínú pósí ń jọ ọmọ bí tí kálukú wọn ti orí wọn bọ̀ ṣé gbogbo èèyàn lèyàn kàn máa ń ba ayé ẹ̀ jẹ́ ṣé gbogbo èèyàn lèyàn máa ń gbé sáré gbogbo èèyàn lèyàn máa ń gégùn lé lórí ẹ wà kóra yín jọpọ̀ sórí péèjì yẹn lẹ́yìn ọ̀kan àti kejì ẹ máa wá rán èpè mo wá wò yín látòkè délẹ̀ pé àtẹlẹ́ tó pè rẹ̀ ń dẹ́tí hà gbogbo yín oní depression mo wá rí i pé ìyún náà máa gbóbi ilẹ̀ Galilee ó lóun wà ní UK ayé èrè ò wà òkè àwọn tó wà l'Arab country gan ó rí God protection ni ó rí bó ṣe nítì ni ẹni kéle tó pè ní dẹ́tí hà yẹn jáde ẹni bó ṣe rí bí ilẹ̀ Galilee bí àwọn tó ṣẹ̀dé láti inú desert àtúwò irun rẹ̀ wá funfun kí ló ṣẹlẹ̀ sígbésí ayé yín ẹ wá ṣépè ẹ máa ṣépè fáwọn èèyàn ọmọdé wà nù níbi tí ẹjọ́ lórí burúkú dé ibi tẹ́ ti ń ṣépè ọmọ ń bẹ ń bẹ tẹ́mi bá ṣépè ṣẹ́rọ ọmọ ń bí ẹ̀yin ń ṣépè ọmọ ń bẹ nínú ilé yín ẹni pé ẹ̀yà wèrè gan kódà kó ṣe inú yàrá lọmọ yín wà kẹ́yìn wà ń palọ̀ ọmọ ń bẹ níbi tẹ́ ti ń ṣépè yẹn àwọn ọmọ yín náà máa forí kó bẹ́ẹ̀ ṣe ń ṣe ó ń fọ́n dànù sínú ibi tẹ́ wà bẹ́ẹ̀ ṣe ń ṣe ó ń fọ́n dàlẹ̀ tọmọ yín forí rù òmùyàn ó gbé inú pósí ó wá ń ṣe orí burúkú torí pé òun wá owó òun wá àtijẹ àti mu Joseph Aloba dẹ̀ rí ọwá ní ìwọ dúpẹ́ lọ́wọ́ àwọn tó sì stand by you who stand by you orí péjì ẹni tí wọ́n ìlọ náà rè ibẹ̀ náà ni wọ́n kan dákúdákú bí owó àjọ ẹ ti ń ṣépè fún àwọn èèyàn àbó ṣépè fún yàn ṣé gbogbo evidence táwọn èèyàn gbé jáde lórí ikú Mohbad ṣé bó onírọ́ ni jọ kí ló tún wá bẹ́lẹ̀ bá gbé nǹkan jáde wà á nírọ́ ni bí tó ń bá gbé nǹkan jáde wà á nírọ́ ni wà á ní ò lè sun ò lè wo fọ́jọ́ mẹ́ta gbogbo evidence ò bàjẹ́ CCTV camera ń tó ò ṣe jẹ́ kó jáde jò sí ìtorí Bíọ́lá má gbàgbé pé ẹni tá ń sọ ẹ̀ ẹni tó ń sọ ẹ̀ ọ̀rẹ́ tèmi ni gẹ́yẹn ní Dubai kó tún lè jẹ́ kí n tún describe Bíọ́lá fún ẹ dáadáa ṣe rí lady tí wọ́n ń pè Bíọ́lá ẹ̀ ó jẹ́ ọ̀rẹ́ sí ọ̀rẹ́ mi kan má jẹ́ kí n dárúkọ lady yẹn ó possible kí jò sí mọ̀ sórí lady yẹn ìgbà tó ti ń fẹ́ ó ti pẹ́ gbà yẹn gan kò tiẹ̀ tún tì sí tó báyìí jòsí tó máa ń gbé lọ sílé Mohbad ìyá Lọ́ládé nìkan kọ́ ló ń gbé lọ lé Mohbad ó mọ iye àwọn ọmọ obìnrin tó gbé délé Mohbad tí kámẹ́rà lé Mohbad ká ẹ̀ ní kí Wùmí bọ́ta kó wá sọ fún ẹ pé ó kì í gbé obìnrin wá bẹ́ẹ̀ ṣe bí Wùmí sọ ní corona inquest Wùmí sọ pé ó máa ń gbé obìnrin wá sínú ilé òun Bíọ́lá wà lára àwọn tó ń gbé wá síbẹ̀ because I know Bíọ́lá very well nínú àwọn tó ń gbé wá bẹ́ẹ̀ mo mọ Bíọ́lá dáadáa torí níjọ́ tí wọ́n sọ fún mi tó rẹ́ mi kàn ó kàn sọ̀rọ̀ débẹ̀ wá ní ó ní wáì tí mo ṣe sọ̀rọ̀ ní jòsí pé ẹni tó ń mọ̀ dáadáa mo ní jòsí wo ló mọ̀ ó lóun mọ bàbá Mohbad náà ó ní ṣé mi mọ Bíọ́lá ni mo ní Bíọ́lá kẹ̀ ó ní ṣé mi mọ Bíọ́lá kíní ni mo ní really ó ní ó náà jọ wà pọ̀nà ó náà jọ wà gan tẹ́lẹ̀ ó ní kódà gan gbogbo nílé Mohbad yẹn ó náà máa ń lọbẹ̀ so òun gbé Bíọ́lá náà lọbẹ̀ òun gbé Bíọ́lá náà lọ lé Mohbad nítòsí ìwọ́gbọ̀n ò fẹ́ kí kámẹ́rà jáde mú ìwá tẹ́ ẹ ní kó máa bá tó ẹ ní kó tó ẹ ló ń líìkì information ibi tẹ́ ẹ ti ní kámẹ́rà àti jáde tẹ́ ẹ ló ń líìkì jáde ó ti jòsí ti sọ ohun tó ṣẹlẹ̀ fún ó ti mọ many things gbogbo nǹkan kámẹ́rà yẹn náà ni mú ìwà ló fi mú jòsí tó fi ń control jòsí kámẹ́rà náà fi ń control jòsí gò fẹ́ kí kámẹ́rà jáde ó kàn sọ̀rọ̀ ni
kò mọ̀ pé kámẹ́rà máa ká wọn ìgbà tán wọ́n sọ fún pé kámẹ́rà náà máa ká gbogbo òṣì bó ṣe ń gbóbìnrin wá gbogbo bó ṣe ń gbé obìnrin wá bẹ́ẹ̀ òun kò fẹ́ kí kámẹ́rà ṣẹlẹ̀ gbogbo òṣì tó ń ṣe nínú ilé Mohbad gbogbo ìranù tó ń ṣe bẹ́ẹ̀ Joshua ò fẹ́ kó ṣẹlẹ̀ tó ṣe ń ba kéèsì jẹ́ àìmọye nǹkan tí wọ́n fi ń húkú ọwọ́ rẹ̀ ìyá Mohbad náà fọṣọ ẹ̀jẹ̀ wọ́n fìyẹn náà húkú ọwọ́ rẹ̀ ṣé ìyá Mohbad ò sọ fún pé Monday lọ́mọ ń kú ó sọ fún pé Monday lọ́mọ ń kú so what are we saying bùjò síṣó àwọn olórí burúkú olóòrùn sórí wọ títí ẹ jẹ́ kọ́kọ́ wá sórí títí ẹ prime boy let me tell you something sórí mo rí fídíò tí o ṣe ní ìjọ́wọ́ ń bẹ̀ yẹn tó ń sọ̀rọ̀ wípé kí ìjọba pé wọ́n ti sin Mohbad wà nínú mọ́ṣúárì àwọn parents ẹ ti move on àwọn family ń ṣayé gbogbo wọn ń jẹ fàájì wọ́n tún donate owó fún wọn family yẹn àwọn wọn ṣe kinní kan wọn ṣe gbá that is none of your business can I tell you sorry the only business that is tó ń kàn ẹ́ ní ọ̀rọ̀ wanted and it's late ó ti late gbogbo ẹ̀ ló ti late fún yín I warned you ó tọrọ koro sorry kì í ṣe sìn tán ẹsẹ̀ ń pè ó pé kó wá máa lọ protest that protest kò mí nǹkan kan mọ́ kò mí anything wàláì kò jẹ́ nǹkan kan mọ́ your protest kò ní irun kan báyìí tó máa tú tó bá jẹ́ nígbà tí èmi tẹ́ni sọ fún ẹ ní ìjọ́ kìíní àná tó kọ́kọ́ jáde mo ní kó lọ sí newspaper kó gbé newspaper jáde owó tán fún ẹ ní online I advised you as a spiritual woman as a nene person tó ti ní experience kan pa irọ́ mọ́ rí kí wọ́n pa irọ́ mọ́ tó ní experience yẹ mo warn ni ẹ mo ní go and call the newspaper lo wo àwọn tó ń wọ ẹ online tó bá ń fi owó yẹn lọ fi fọ orúkọ rẹ mọ́ kó fi face ìjọba kan yọ wanted orí ẹ kúrò wí pé kí wọ́n gangan dúró lórí pé ó fẹ́ mọ irú ikú tó pa ìmọ́lẹ̀ kó máa sunkún níwájú station wọn every day kó máa ké níwájú ṣọ́ọ̀bù wọn lójoojúmọ́ kó máa gbé gbogbo àwọn tó dé ẹdùnà tìyẹn kó máa wọnú bọ́ọ̀sì wọn kó máa ké orin kíkọ ẹ̀ káàkiri kọ́ ni first ìwọ náà ń kọrin ká ìwọ tán gbé wanted lé lórí you cannot travel o lè lọ anywhere with wanted on your head o lè wọ anywhere bẹ́ẹ̀ mo sọ fún ẹ o lè orúkọ yẹn ò kúrò lórí ẹ orúkọ yẹn wọ́n yọ orúkọ ẹ kúrò ńbẹ̀ wọ́n yọ kúrò nínú list n tí mo sọ fẹ́ pé kó kọ́kọ́ fight fún nígbà tó jáde nìyẹn àwọn kan gorí platform ẹ wọ́n ní kó máa bú mi Gúrẹ́sì ń bẹ lára àwọn tó ní kó bú mi though to apologize which I forgive you but I'm still remind you Gúrẹ́sì yẹn dà lẹ́ni ó ń bẹ lára tíìmù tán gbé ẹ ṣépè lánàá lára àwọn tíìmù tán ṣépè fún ẹ sórí nǹkan tó ṣe níjẹta kò sí lára ẹ mọ́ ó ti late gbogbo tẹ́ ẹ ṣe ti late tó bá sọ pé sọpọ̀ ti lọ nígbà tó fresh tí gbogbo ẹ sì ń gbóná tó sì ń gbóná yoru ìgbà yẹn ni mo wọ́n ẹ pé kó gbé ìgbésẹ̀ yẹn mo tún ní kó lọ bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ ọ ní bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ ló máa wá ẹ rí pé mo tó gun orí platform ẹ mo ní lọ bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ nígbà tó sì ń horu yìí kó tó di pé máa link mọ́ tó o bá lè lọ mo ní gbé newspaper dédé ó ní superstar ní ẹ̀nà ó ní wọ́n máa wá wọ ni mo ní tó wà ní orí ẹ mo ló kọjá nǹkan tán fi ń ṣeré tó o bá kàwé tó o bá rẹni ṣí ẹ ní etí inú wàá mọ̀ pé wanted kì í ṣe nǹkan téèyàn fi ń joke Sunday Igboho tó lówó lọ́wọ́ jù ẹ lọ Sunday Igboho lówó ó ní èèyàn ó mọ̀yàn ó mọye ilé tó ní l'Óṣogbo ọmọ ilé ẹ̀ ń bàdàn inú compound ẹ̀ lásán tó wà ní Ìbàdàn yẹn ní Sókà ó mọye building tó wà nínú ọmọye apartment tó wà ń bẹ̀ like a tip apartment náà ló wà ní building yẹn lọ s'Óṣogbo ó mọye ilé ẹ̀ tó kọ́ ó mọ tó ti ní ó mọye ọmọ tó ti bí ó mọye ìyàwó tó fẹ́ ó mọye àwọn ọmọ tó ń tẹ̀lé ká wọ́n gbé wanted lé lórí go sì ń pa gúlọ́gúlọ́ àfìgbàtàn tó yọ kúrò lórí ẹ̀ ó sì gbé ó jàjàjàjà fún pé kán yọ kúrò
kan tó yọ kúrò lórí ẹ̀ tí ò bá sí títí ọba ti bí ọba tó ṣẹ̀ṣẹ̀ jọba ń sìn tó jọ̀gá rẹ̀ mo gbà pé àwọn náà ń lò wọ́n kàn mọ̀ sí Yorùbá nation fún Tinubu gbogbo géèmù yẹn wo ṣẹ̀ṣẹ̀ yọ kúrò lórí ẹ̀ látọdún wo tó ti gbé wọlé lórí tó dáwọn Fúlàní placement ni àwọn náà jàn mọ́ lórí géèmù tán gbá wọn ya jàn wanted mọ́ lórí gbà wọ́n ya jàn mọ́ lọ́rùn gbogbo tán tó yọ kúrò ọmọ gbà tó yọ wanted yẹn kúrò lórí ẹ̀ wọ́n yọ kúrò nínú list yẹn tó bá di tó bá travel lọ tó bá travel bọ̀ torí pé ó sì wà lọ́ndà dúró yóò gbà Kútọ̀nù lọ yóò gbà bọ̀ lébọ̀ ọmọ àǹtí mi wanted ò kìí ṣe nǹkan rẹ̀ wanted tán gbélé Portable lórí wanted tán gbélé Portable Ọlálọ́mí lórí ló fi rí pé Portable ò tí lọ sí Amẹ́ríkà kò tí lọ sí London tó rẹ kó lọ mo wẹ̀ pé ó ní show ní London ó ní Canada ó ní American time yẹn tán ti fún ní 10 years visa wanted tí wọ́n jàn mọ́ ní agbárí ló sì wúkú ọmọ yẹn I warned you but etí yín máa ń di téèyàn bá ń bá yín sòótọ́rọ̀ ẹ máa rò pé nìyẹn ò ní làákàyè àwọn tí ó fi yín jẹun tí ó fi yín pawó tí wọ́n kàn fi yín ṣe kinní àwọn náà máa wá sórí platform yín wọ́n máa ní gbèsè ìwé ẹ̀ báyìí jàmì bọ́lẹ̀ jẹ́ ní get out kàn sí lọ mo sọ fún ẹ mo lọ́jọ́ ẹkún rí ò tí ì dé mo ní I told you mo rìn ní bèbí ẹ̀rí wọ́n gbé wanted lé mi lórí wọ́n gbé lé mi lórí bọ̀ mo rìn bèbè kan pa irọ́ mọ́yàn tí newspaper gbé ó dijọ́ tí máa gba resident báyìí wàláì wọ́n gbé jáde gàdàgbà ni láì jalè láì dáràn láì fìdó fàdíyà nígbà Yorùbá nation tán fi gbé wọn tán lé mi ní next target tí ìsáká tí ìyá àwọn àgbà búlì tó lé mi gbowó lọ́wọ́ àwọn èèyàn tó lọ blog mi láì gbowó lọ́wọ́ èèyàn àwa mẹ́ta ló kọ bẹ́ẹ̀ orúkọ mi hàn báyìí wọ́n ṣe gbé tẹ́ni ọmọ ológo báyìí United Nations ó gbé jáde gàdàgbà báyìí ni ó gbé jáde that is why tó fi rí nígbọ̀rọ̀ kẹ̀rí mọ́ tí newspaper tí mi ò fi jókòó ẹ̀ pé mi ní jẹ́ kẹ́ tó bà tèmi jẹ́ lẹ́lẹ́kejì ọ̀ǹtí tí mo rọjọ́ interview ẹ̀mẹ́rin ni mo ṣe ní United Nations interview mi kúnná torí mo ní evidence tó ṣókì lórí pé nǹkan ṣe mí lóòótọ́ kí ló ṣẹlẹ̀ mi ìbá ti kúrò lọ́nà jíjìn má ti lọ Canada torí gbogbo dọ́kúmẹ́ǹtì mi ló ti pé ṣùgbọ́n orúkọ tí ìyá yẹn lọ ṣe ni mo fi ní Ọlọ́run ò ní bá mi dáríjì wọn ní gbogbo ọ̀nà tó bá rìn nínú ayé àdàbí tó bẹ́ pé n tó sọ yẹn lóòótọ́ ni mo ṣe lóòótọ́ àti lódodo ni mo ṣe ṣùgbọ́n tí ìṣe ọ̀run máa bá mi dá sí ẹ̀ríà fún wọn nígbà tó bá di ọjọ́ iwájú nígbà tó bá yá kódà kan tó wọnú holẹ̀ ọ̀run sì máa bí wọ́n ní ẹ̀san yẹn wọ́n tẹ orúkọ mi báyìí tó náà gba gbogbo péjì wọ́n gba gbogbo orúkọ péjì mi pátá náà gbà kalẹ̀ wọ́n ṣe tẹ̀ báyìí sórí Google báyìí tìyá yẹn ló pump up sókè pé èmi gba owó tán ní kí Starboy wá mẹ́mi wọ́n wá ní mọ́ kí n ṣàlàyé mọ́ àkáǹtì mo lémi ò lákáǹtì wọ́n ní báwo mo ṣe ni mo náà máa ń sẹ́ndì owó sí mi ni mo lówó tó bá wà tó máa fún mi lórí YouTube mi mo lákáǹtì ẹnìkan ní bíbá ni mo máa fi ń gbà tí máa ń lò mi lákáǹtì nígbà tí mi lákáǹtì ló kọ́ wọ́n gbogbo fóònù wọ́n ní pé kò sí áàpù bẹ́ẹ̀ lóòótọ́ dẹ̀ ni mi ti lákáǹtì ńgbà náà mi ní áàpù mo dẹ̀ gbé àkáǹtì jáde gbàtàn dẹ̀ sí mo dẹ̀ wò mo ní àkáǹtì tá a sẹ́ndì owó yẹn sí ni is not my account àkáǹtì tán fi gba àwọn tí wọ́n mú tí wọ́n ṣe kinní kalẹ̀ ní mo lóò ní mo fi gbogbo péjì wọn bí tán ti ṣí ẹ̀rẹ̀ lọ mo rojọ́ ẹnu mi fẹ́ bó ẹ̀mẹ́rin mo ṣe interview mi pé mi ò ní problem evidence mi show kí n gba pálí wọn kọ́ pé pálí lé mi lọ́wọ́ báyìí ni wọ́n gbé kinní yẹn jáde tó dìlé mi káàdì lásán náà fún mi àti yellow card wọn instead wẹ́ kí n gba green card tó yẹ kán fún mi ní green tàbí blue card wọ́n gbé yellow lé mi lọ́wọ́ fìdí ẹ́ wọ́n dẹ̀ fún mi anything support any support kankan n tó jẹ́ kí n lọ cancel ẹ̀ nìyẹn bò mo wá jà fún láti debunk kíní yẹn that is why nígbà tí Kẹ́rìmọ́ bẹ̀rẹ̀ ní last year tí mo ń ṣe giveaway mi bíbáyìí tó lọ bá Ìyá Láìtàn tí Ìyá Láìtàn láwọn làwọn lọ gbé wá tó lọ gba account number mi lọ́wọ́ Ìyá Láìtàn tó send 100,000 tán wá ń purọ́ tán gbé news olórí burúkú ká lọ mọ olórí burúkú tán pè ní pọ̀tọ̀pọ̀tọ̀ tán pè nǹkan fọ́ yẹn tó lè mí gba 1 million lọ́wọ́ Kẹ́rìmọ́ lọ́mọ olórí burúkú àjàrà àbúkà àpàyàn abatẹnijẹ́ tẹ́ pé ní ayé ẹ̀ máa padà bàjẹ́ last ni
lọ́mọ tí ayé ti kọ́ ọ̀run gan ti kọ́ ó lè mi gba 1 million lọ́wọ́ Kẹ́rímọ́ ló jẹ́ kí newspaper mo yẹ newspaper tí mo lò 8 newspaper àwọn newspaper gidi Vanguard ò kì í ṣe newspaper gbẹ̀gbẹ̀. I use good newspaper to debunk it. The Nation newspaper to debunk it pé mi ò gbà mo dẹ̀ ṣàlàyé bọ́rọ̀ owó ṣe jẹ́ sínú ẹ̀. Wọ́n invite gbàtàn rí wọ́n rí pé mo dẹ̀ pè mí wá wọ́n pè mí wọ́n invite mi láti question mi pé báwo lọ̀rọ̀ owó ṣe jẹ́. O mọ iye newspaper tí mo lò. Do you know how much I pay? Did you know how much I pay? Each newspaper. Say Vanguard why so ẹ rò pé Punch tán ṣe 45,000 naira. Tán ṣe 45 àbí kíní kan. No, I paid huge money for the 8 one. Gbogbo owó tí mo rí gbà lórí newspaper ni mo run lé lórí. O mọ iye newspaper tí mo ká má tún wá láwọn kékèké tí wọ́n ti build tó ẹ pa wọ́n yóò tí wọ́n ti lọ tí wọ́n ti mọ̀ wọ́n púpọ̀. Àwọn yẹn ti ń lọ bí 8 sí 10 ni. Apart pé newspaper The Nation, Vanguard, Daily Independent, Nigeria Tribune. Asa tó bóyá bí kíní bẹ́ẹ̀ yẹn tó já wọn tó build. That is the paper that I used to debunk it. I have never collected any 1 million naira. Mo wà lórí platform mo ṣe give away ni. Lo wá with evidence. Video rẹ̀ wà ńbẹ̀. Thank you, The Punch. And you think àwùjájú mi lẹ́kẹ̀ẹ́ bà tèmi jẹ́. That is why ìgbà tán sọ pé mi náà mọ̀ ń pa ikú tó pa tán pa Sunday Igboho tán tí Lady K sọ pé èmi mọ̀ nípa àwọn tó lọ sí ilé Sunday Igboho. Èmi mọ̀ nípa bí onítìrí ṣe ní pé kán lọ pa Sunday Igboho. Ó rí pé newspaper ni mo lò. I use 8 newspaper as well. Yeah, I use 8 paper because bó bá kówó tó yẹ kí n fi jẹun màá fi gbé news yẹn jáde mi mọ̀ wọ́n bẹ́ẹ̀. Mo dẹ̀ báyé wọn náà jẹ́ síbẹ̀ wọ́n ṣe gba bribe. Yes. Mo ṣe fi Yorùbá Nation tán ṣe sọ di election gbogbo ẹ̀ náà mo bá wọn gbé bẹ́ẹ̀ pẹ̀lú evidence rẹ̀ bọ́n ṣe ń gbé sí tán ṣe fi ṣe ní UK gbogbo ẹ̀ ni mo gbé bẹ́ẹ̀ gbogbo ibi tó náà ti sọ̀rọ̀ tó ti election làwọn fẹ́ ṣe ń sìn àkíní kan làwọn fẹ́ ṣe gbogbo ẹ̀ mo bá wọn gbé bẹ́ẹ̀ láti fi lè clear orúkọ ara tèmi because mi ní jẹ́ kẹ́ bà tèmi jẹ́ ìgbà tí Wùmí ní same thing náà nígbà Wùmí tí Wùmí ní tán fi petition àwọn Bukky àwọn Yèyé Kudi àǹkọ Westo tó kọrúkọ tàwa àti afẹ́fẹ́ fẹ́ràn kankan tán lémi náà pa wà lára àwọn tó tí Wùmí ní èmi àwa mẹ́fà èmi wà lára àwọn mẹ́fà tó ní kán pé olórí fún pa threat nípa fẹ́ wá pa wọn tọmọtọmọ tí Sara reporter gbé jáde tán tún ṣe conference pẹ̀lú àwọn lọ́yà wọ́rọ̀ wọn gbà náà tán ṣe conference lórí Sara reporter wọ́n dẹ̀ dárú tórúkọ tèmi wà bẹ́ẹ̀ pé mi náà wà lára àwọn mẹ́fà tó ń pè òun tó ń fi strange number pé òun pé òun fẹ́ wá pa ọmọ lé kí ni mo ṣe I use newspaper láti fi debunk ẹ̀ 8 newspaper bẹ́ẹ̀ ni àwọn standard newspaper èmi ò mọ̀ ń pakú rẹ o tó bá jẹ́ information Canada visa tí mo gbé jáde ni mo bá wọn da gbogbo Canada visa iwi mo mú information yẹn gbogbo mo dà bẹ́ẹ̀ pẹ̀lú evidence tó ṣókì go and read it mo lo newspaper láti fi debunk wọn lè bà tèmi jẹ́ èmi ò mọ̀ nípa kú èmi ò pààyàn mi threaten èèyàn ó wá dọjọ́ wájú kí n fẹ́ ṣe kókó lórí burúkú yín kẹ́ ti lọ rè bá kó bá mi èmi ń dìbò bó bá kówó tí fi jẹun yìí fi ṣe bó bá kówó tí fi mú mi wàlẹ́ máa fi ṣe bọ̀ tó ń gba owó ń ta gbà yẹn dẹ̀ ni wọ́n ń gift yẹ ó wá sọ̀rọ̀ ó náwó ó ṣe fàájì ó ń kọrin kiri àwọn tó ń bá kọrin sì ń fojú ọ̀daràn wú ẹ àwọn tó ń bá kọrin sí bí mo kìlọ̀ fún ẹ náà ń gbà yẹn lọ́hùn kí ni ọmọ yìí sọ lórí page ẹ̀ ń gbà náà níjọ́ tó lọ sọ́dọ̀ tó rò pé ó ti free ṣe bí nǹkan tó jẹ́ kó wá bẹ̀bẹ̀ padà nu tó rò pé ó ti free tó lọ sọ́dọ̀ Sàrò tí Sàrò ní pé apààyàn ni ẹ ní public wo dídí èèyàn tó wà bẹ́ẹ̀ jọ náà mo mọ̀ pé wà bọ́lẹ̀ lórí show yẹn jọ náà wà máa sunkún ní kọ̀kọ̀ ni tó ní òun kì í bá apààyàn kó ní kó get out wà apààyàn yín ìbí wọ́n ló pa Mohbad tó yẹ̀yẹ́ lójú gbogbo ayé ó rí pé ẹ̀sùn ìbanilórúkọ jẹ́ kán fi ọ̀ràn apààyàn síyàn lọ́rùn tó lágbára jù láyé wọ́n tún wá gbé wọ́n tẹ́ẹ̀dì mo tún kí ọ nílọ̀ má dúró má rọsẹ̀ ó ti jókòó tẹ́tẹ́rẹ́ ó ti lọ eléyìí tó ṣẹ̀ṣẹ̀ yìí ó ti lọ kò lè jẹ́ nǹkan kan mọ́ tó bá járe ẹ ló jà fún kó fọ̀rọ̀ mọ́lẹ̀ sílẹ̀
kó jẹ́ kó yẹ kó máa sùn nígbà náà síwájú ṣọ́ọ̀bù wọn station wọn wípé wanted orí ẹ̀ kan gbé kúrò bí bẹ́ẹ̀ kọ́ option méjì ló máa fún wọn ìsídà kan gbé wanted orí ẹ̀ kúrò tàbí kí wọ́n wá ìdí ikú tó pa Ìmọ́lẹ̀ yẹn ó fẹ́ mọ ikú tó pa ó fẹ́ rí CCTV camera nínú ilé Mohbad pé ṣó wà ń bẹ́ẹ̀ kó o fi evidence CCTV camera ọwọ́ ẹ kó o fi hàn wọ́n kó o sunkún kó o lọ gbé newspaper kó o lọ káàkiri kó o lọ sórí orí TVC kó o lọ sí orí BBC Yorùbá kó o lọ káàkiri kó o náwó bó ṣe 1 million naira ló máa ná ẹ wàá ṣe é kó o lọ sí TVC kó o lọ sí BBC Yorùbá kó o lọ sí Rice TV kó o fẹ́ ṣe interview kó o máa mú TV kiri báyìí kó o máa mú fídíò bí tí Mohbad ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ kiri báyìí I warned you ọ̀tọ̀ ní star ni wọ́n invite ẹni ó ní wọ́n invite ẹni pé star ni ẹ mo ní star wọ́n fi ọ̀ràn apààyàn kan ẹ ní star ni ẹ you cannot claim yourself you cannot compare yourself with Joseph Aloba tó rìnrìn òpònú tiẹ̀ òun náà wọ́n ti fi ọ̀kọ̀ apààyàn kọ́ náà lọ́rùn tí ò bá mọ̀ tí wọ́n bá rí justice fún Mohbad lẹ́ni gbogbo ayé sì gbà pé Joseph Aloba ló pa Mohbad torí pé òun ló bury Mohbad àwa tá a clear orúkọ ẹ̀ yẹn kò tí ì tán lórí orúkọ ẹ̀ tó bá mọ̀ Joseph Aloba ẹ̀sùn apààyàn pé wọ́n ló pa ọmọ ẹ̀ yẹn ó sì wà bẹ́ẹ̀ pé o bury Mohbad láàyè yẹn ó sì wà bẹ́ẹ̀ ìwọ ni bàbá tó kọ́kọ́ bury ọmọ láàyè ó ń bẹ lórí Google wọ́n gbé jáde mọ́nà wọ́n bà orúkọ ẹ̀ jẹ́ wọ́n sì dúró pé wọ́n ló pa ọmọ ẹ̀ wọ́n sì dúró pé wọ́n ló pa àwa jà gbìyànjú bọ̀ tó ní no olóòórùn ni ẹ olẹ́lẹ́dẹ̀ ni ẹ inú ìdọ̀tí yẹn ló fẹ́ kú sí awọ̀ ẹ̀ pò wà nílẹ̀ ilẹ̀ agbẹ́ ẹ̀ kó ònú ẹlẹ́dẹ̀ nínú àrẹ̀fọ̀ awọ̀ ẹ̀ fún ẹ agẹrun ara ẹ aṣẹ́fù ẹ awọsọ ògùn wà sí ẹ lára awọsọ gidi sí ẹ lára ṣùgbọ́n onírárá o ọmọ lẹ́lẹ̀ ní ẹ tí wọ́n ṣe gbé sórí bẹ́ẹ̀dì Joseph Aloba àfìgbà tó wọnú àrẹ̀fọ̀ pé no sẹ́ àlẹ́sùn apààyàn yẹn pọ́n ní wọ́n ló pọ̀ ọmọ ẹ̀ yẹn irọ́ kó sì wà lórí ẹ̀ ó mọ̀ pé tí wọ́n bá wá ìdí ikú tó pa Mohbad tí wọ́n bá mọ àṣírí ikú tó pa pé wọ́n ló pa ọmọ rẹ̀ yẹn yóò kúrò ńbẹ̀ pé wọ́n ló pa yẹn pé òun bá Malias ṣiṣẹ́ yẹn á kúrò ńbẹ̀ wípé wọ́n àti Malias jọ ṣiṣẹ́ pọ̀ yẹn ìyẹn á kúrò ńbẹ̀ àṣírí ikú tó pọ̀ ọmọ yẹn máa jáde ìyẹn á kúrò lórí ẹ wípé pé o sin ọmọ ẹ láàyè yẹn ègún yẹn á kúrò lórí ẹ wípé o ò mọ nǹkan kan o wọ́n kàn gbé tẹ̀bùlì ẹ lọ́wọ́ ni sójú ẹ̀ fọ́ngbà tó débẹ̀ tó bókù ọmọ ńlẹ̀ ìwọ ò ṣe pariwo oníjẹkújẹ lẹ́nu odò ń pa ó ò ṣe kígbe so ò rí bọ́kẹ́ẹ̀tì ẹ̀jẹ̀ kó o bọ́lẹ̀ ṣe bó gbogbo èrò gba ti nú ayé ẹ̀ ni pé kó o lòkè kó o lọ rèé mú ṣéènì àbó òròjọ́ ṣéènì fún mi tí mo pa mú ẹ lẹ́nu wípé sọ̀rọ̀ ṣéènì ló kàn ó ní gbogbo nǹkan ní kúkú náà ń pín kí n tiẹ̀ ṣéènì òun sunkún ṣéènì ọmọ ẹ̀ kú ọmọ ẹ̀lẹ̀ ṣéènì ni wọ́n lọ rèé wá ká onímúgídùn onímúṣẹ́bìtì ẹjà fọmọ rẹ ọtí lọ́ọ̀ wá dájọ́ mọ́ ègún rẹ ń bẹ lórí rẹ ẹ̀ṣẹ̀ rẹ ń bẹ ẹ̀jẹ̀ Mohbad ń bẹ lọ́rùn wa àtìyá Mohbad kò sí bí ẹ ṣe lè rìn tó nínú ayé ẹ̀jẹ̀ ọmọ yẹn ó ń bẹ lọ́rùn ẹ̀yin méjèèjì ẹ̀jẹ̀ Ìmọ́lẹ̀ ń bẹ lọ́rùn yín ó ń bẹ lọ́rùn ẹ ó ń bẹ lọ́rùn Mohbad ó ń bẹ lọ́rùn ìyá Mohbad ó ń bẹ lọ́rùn gbogbo ẹbí yín ẹ̀jẹ̀ ọmọ yín ò ní kú ònú ilé yín ẹ ti gbẹ ègún sórí ẹ̀jẹ̀ Ìmọ́lẹ̀ ò ní kú lára yín a ti lẹ̀ mọ́ inú ilé yín a ti lẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ mọ́ ara yín kó máa bá yín lọ kó máa bá yín kiri bẹ́ẹ̀ ni títí ayé ẹ̀ ní pẹ̀kun sórí ìwọ tiẹ̀ sórí ẹ̀yin títí òpònú tẹ̀yin ẹ̀yin tí mu Wùmí ẹ̀yin tí mu Jòsí dẹ́tí hà tẹ́ ń sunkún wípé Primeboy ló pa Mohbad so kí tó ṣe Wùmí mọ́ àlórí yín ti burú orí yín ti burú bí egun ti léwèrè kí tún ṣe Wùmí ló pa Mohbad mọ́ so tún ti di Primeboy ló pa Mohbad torí pé ó sọ pé wọ́n ń dáwọ́ fún Jòsí ò ṣe kankan ṣẹ́yìn òbú Jòsí dẹ́tí hà àbó ti gbàgbé lórí péjì kan fi sóòbú Jòsí ọ̀hún ṣé ẹ̀ tẹ́sí lójú pọ́ńdẹ́sẹ̀ Gírèsì mọ́mọ́ onídìí òkè pọ́ńdẹ́sẹ̀ mọ́mọ́ ẹlẹ́sẹ̀ pìpìrì onídìí òkè sóòbú Jòsí òun wá sọ yẹn ẹ wá ń gbé ṣépè ẹ ń tẹ̀lé pé ẹni kò ní bọ́m̀bẹ̀ òun ló pa Mohbad rílí so kì í ṣe Wùmí mọ́
àlọ́ lórí burúkú pọ̀ nù yín olórí burúkú ni gbogbo yín èmi mọ̀ pé ẹ ṣe justice for Mohbad tẹ́lẹ̀ àti justice disguise nìyẹn iṣẹ́ tán dẹ̀ ràn yín wá ẹ wá ṣe é dẹ̀ tíráyò wà lẹ́ẹ̀wìn ni bí ò bá jí àwọn tèmi rò páwọn gánjà fún ìdájọ́ tán lo platform wọn gbà náà fi support ẹranko tán pè ní jòsí tán fi support ẹran màálù tí wọ́n pè ní jòsí tán jẹ́ mú ìdá àti pàpà tán jẹ́ kí n kó pàpà yẹn bò dáadáa tán gbálẹ̀ lọ́wọ́ mi tán jẹ́ n kó pàpà bò gidi tán gbàǹgbà náà lọ́hùn àwọn gbé yín débẹ̀ àwọn sọ ti já yín sínú agbami òkun sìn wọ́n ti gbé yín débẹ̀ báyìí ní sínú agbami òkun jùà wọ́n jù yín sínú agbami òkun wọ́n dẹ̀ jọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ yín wọ́n dẹ̀ ra kó ń bẹ́ẹ̀ ṣé wọ́n ti ẹ ti rí ìdájọ́ ṣé bá ń fọwọ́ lu àyà mi tó gàì tí mi ìbá rí justice yẹn Wùmí mo máa gbé débẹ̀ ṣé kí n gbé débẹ̀ ṣé kí n gbé wọ́n ti gbé sínú agbami òkun báyìí nínú ògbòǹgbò omi òkun náà jù yín sí jùà ó yára fò sókè pim ó jù yín lẹ́bẹ̀ ó níbi tẹ́ máa kú sí bóyá lẹ máa délé ibi lẹ máa kú sí ó jù yín sí bí ó yára gbabi tiẹ̀ lọ́ntì bẹ́ẹ̀ dúdú bọ̀ gbẹ́ yóò ponú nǹkan tẹ́ ẹ̀ bá yóò ponú tẹ́ gàn èèyàn àjù sínú agbami òkan á ló máa gbé yín débẹ̀ mo máa gbé yín débẹ̀ ó wá gbé yín dénú agbami tán ó yọ sọ́ọ̀kì ó yà mú bóòtù pìm ó yà fi mòǹjárò fò sókè ó yà fi mòǹjárò fò sókè pìm ẹ má dẹ̀gbà ìpó tóbi gbogbo okùn ló kúnlẹ̀ ńgbà náà abẹ́ ẹ̀rọ lọ́ọ̀bá bí máa gbé yín débẹ̀ pẹ̀lú igẹ̀ yìí mo máa gbé ó wá gbé dénú agbami òkun tán ó yà fi mòǹjárò pìm ó yà fi mòǹjárò fò sókè kọ́lé ó rí wípé tó bá ní kò ń fòun ò lè dára gbé ó ti tóbi ikùn ti pọ̀ pìm ó yà fi mòǹjárò gbéra rẹ̀ sókè gbàm ló bá tán tí ń bá ta ó fi mòǹjárò gbéra rẹ̀ sókè torí ó wò pé tóun bá ní kò ń fò òun lè túṣubú torí òun lè dára gbé ó yà fi mòǹjárò fò ó yà fi mòǹjárò gbéra rẹ̀ pìm bó ṣe fònú ó yà jù sínú agbami òkun ṣé ti wá gbé yín débẹ̀ báyìí ìbílẹ̀mù yín bí àwọn tèmi pè léèyàn tí wọ́n jẹ́ kí n mú dàda mọ̀lú yẹn kí n fi dájò sí kí n kan mọ́ gbà kí n mú ọ̀pá kí n sàn mọ́ kí n mú okùn kí n gbá mọ́ lórí gbàgà mo kàn fi yín lẹ̀ náà ní kìí wọ́n lè mú mi àbí ẹ ti gbàgbé ìpè tí Bukky sẹ́ngbà náà lọ ẹ ti gbàgbé gbà tó sọ pé òun non living things torí ìjòsí Elédùmarè ó mà kú iṣẹ́ o èmi tẹ́ni mo wá lẹ́nu ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ mi tọ́pẹ́ ẹ̀yin tèmi lórí Facebook ọ̀rọ̀ mi tọ́pẹ́ nítorí pé èmi lẹni táyé ti ròpin ọ̀rọ̀ mi tọ́pẹ́ o èmi non living things àná rè kí mi kì í fẹ́ gbé wọn thank you so much mi kì í fẹ́ gbé ẹ má play wọn gbàtà ń play ya Mohbad jákìní àná ẹ má play wọn mi fẹ́ gbé wọn non living things àwọn ológun àná àwọn tó ti kú táyẹ̀sẹ̀ ń build agẹ̀mọ́ lémi náà èyí tẹ́ni really wà lẹ́mi ni mo tán kádùn léwèrè lórí àtìṣùrà rí ẹgbà pàṣán àfìgbà tó ká mi ìfilọ́rùn lẹ̀ bí bá ń jáde láàárọ̀ bẹ́ẹ̀ máa tọ̀ ṣùgbọ́n àti kádùn lẹ̀ kí n tó débẹ̀ wá ní Bukky ti rojọ́ Bukky ò lè sùn lóru kí n tó sùn lálẹ́ bá tán kádùn lé lórí màá tó tọ̀ ṣùrà rí lẹ̀ wọ́n á ní Bukky tó ti jáde lóru ọba ní wàlẹ́ ọjọ́ mẹ́ta ni máa fi fún ẹlẹ́gbàá ò ní sinmi àfi tó bá sùn tó wà mẹ́ẹ̀ tó o bá tútù ìfún ẹ̀ jáde tó o mọ̀ nípa tó ṣẹlẹ̀ tó o bá tú mo dín pẹ̀lú wèrè pẹ̀lú ẹ̀wì ọjọ́ mẹ́ta ọ rí pé mi ò bẹ́ẹ̀ jàjàta mo jàjà mi léyìn dáadáa wọ́n pè mọ́ ní kíni wọ́n bá ló ti stop báyìí wọ́n ní láyé kò tí stop mo tó lọ ìtàn mi a tún jáde pò ayé inú mi a máa dùn kankan lọ́lọ́rí burúkú bá bọ́ tàǹtì ẹ̀ ló bá ń ṣe pé lẹ́wọ́n lọ ṣe lára ìyẹn fọ́jọ́ èmi ló fẹ́ ṣe pé fún ọ̀gá ẹ̀ ló tún dojú èpè kan mo ti rẹ́rìn yó lẹ́rí burúkú ọmọ yóò gbèjọ ọ̀gá rẹ̀ nígbà tó ní pé mo ti fẹ́ fi ọ̀gá rẹ̀ pa mo ti fẹ́ nà lọ́rẹ́ pa mi ìjẹ́ kọ́ ọ̀gá rẹ̀ ní sinmi mo ń nà láàárọ̀ mo ń nà lálẹ́ ni mo ní ṣe bó ló lè ní tùràrí ni wà láì tùràrí ló jẹ tùràrí àti kándù ni kándù dúdú kándù pupa tí mo gbé sí kírọ̀sì tí mo dó lórí iná mo gbé ẹ sórí iná ni orí gáàsì máa kóná mọ́ láàárọ̀ kó tó lọ
ibẹ̀ ni ó jò sí pẹ̀lú èédú wà ti gbogbogbogbogbogbo màmá gbọ́ bẹ́ẹ̀ ti bá wá school màmá rẹ́rìn pé wẹ́ẹ́ ti lọ wọ́n bá ti di pé tòràrí yẹn ti dó tán kí n tó dé wọ́n á ní ó ti sọ̀rọ̀ máa rẹ́rìn máa lọ wo sóò máa rẹ́rìn á ti fújò sílẹ̀gbà á ti fúlẹ̀gbà màá ti dé màá tún tàn mí á tún jáde pò kó lè sùn àárọ̀ ọ̀sán alẹ́ ni mo fi nà ní pàṣán ọgbọ́n ọjọ́ kẹta àdúrà ti ṣe mí pé mo ní pé òun wèrè ti há òun àwẹ̀ ti há òun àwẹ̀ ti há àwẹ̀ ò lè sọ̀rọ̀ mo ní ọlọ́mọdé ẹ̀pọ̀ ẹ̀tẹ́ ní ọ̀pá mo ní kiri wà léèmí ni wọ́n pè ní non-living things máa fojú ẹ̀rí màbó ńgbà mo rí pé òun wèrè ti há lọ́mọ sí ẹ̀ ń wèrè alẹ́ òní sí ọ́ ń wèrè òun rẹ̀ ti wá òun rẹ̀ ti há ọtí ní ayẹyẹ mo ní yéé ọwọ́ bá di wá o ọwọ́ ti bá bí wọ́n ti fẹ́ sùn wálé màá tún pa kándù rẹ̀ màá tún tán lẹ̀ màá tún lọ gbé lórí iná màá tún gbé lẹ́nà pẹ̀lú àwọn ewé mi màá tún jó lórí iná màá wá máa fi owó àwọn tí fi máa ń ro ọ̀bẹ ni mo fi ń ro ẹ̀ lórí iná jọ náà èmi ni wọ́n pè náà ní vintage tí n bá fẹ́ jà ní tí n bá fẹ́ jà wà lẹ́rìn iṣẹ́ rẹ̀ òkó nǹkan kan màá wá máa fi ọ̀bẹ ro báyìí màá wá jókòó sí bẹ́ẹ̀ màá máa fi ọ̀bẹ ro màá wá gbé fídíò rẹ̀ màá máa fi ọ̀bẹ ro pẹ̀lú àwòrán rẹ̀ gbogbo bó ṣe ń bú mi fídíò yẹn ni mò ń replay màá wá máa fi èmi màá wá máa fọ̀bẹ ro màá ti gbọ́ pé màá kàn rán láti gbàgbà wà áwẹ́ tí bóde o tó ti bóde màá wá lọ jókòó màá wá fọwọ́ lẹ́rán èmi màá wá jókòó bẹ́ẹ̀ bàbá bọ́ ẹ̀ màá máa replay rẹ̀ màá máa wò wé àgbàdàn àwẹ̀ lọ́wọ́ òru báyìí kò ní sùn kí n tó sùn báyìí máa ti jó ibẹ̀ ni máa ń fi sí lórí iná òru báyìí yóò jáde pò àǹtí wo lè sùn lóru mọ́jú ni wọ́n ń gé lẹ́wẹ́wẹ́ ohun àwẹ̀ ti há mo bá jẹ́ ń fi lẹ̀ mọ́jọ́ kú sí mi lọ́wọ́ jẹ́ ń fi ọlẹ̀ ni mo ṣe yọ̀ ọ́dẹ́ ń gbà náà ó lẹ́mìí ọlọ́ èmi ò ní fóògùn dúdú bẹ́ẹ̀ jà torí èmi fi dúdú lé dúdú torí tí bá ní mo ń sóògùn kiri wà lẹ́yìn ò ní dá ohun tó wí sí mi ni mo gbé lọ sí ìdí rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ló ń sọ sínú ẹ̀ bínú dẹ̀ ṣe ń bí mi ni mo ṣe ń dì pẹ̀lú ẹ̀ àwa wí tán àǹtí wọn àbúrò mi tiẹ̀ kan fọ́ òun lòun fẹ́ gbèjà yóò gbèjà ọ̀gá ẹ̀ tó ṣe èrè tó sán lórí gan jù ẹ lọ yálà yá ẹ̀ ó tẹ́rí sí go ó ká bòròbòrò wọn kò ní káàmbó yóò ká àfi tí ò bá mọ̀ ń pa ẹ̀ lókù ṣùgbọ́n pé tó mọ̀ tọ́ ó máa ka ó ká ìwọ wá níwọ̀ fẹ́ ṣépè fẹ́mi tẹ́ni bá mi sọ mi èpè so bọ́ bá dojú èpè kọ mi yóò padà sọ́dọ̀ rẹ̀ orí pò ṣe sísọ èmi ló fẹ́ bú àti rẹ̀ lọ ṣépè fún àbẹ̀rẹ̀ ọlọ́ọ̀bá bí èmi ló fẹ́ ṣépè fún jọ́nà o èmi ló fẹ́ gbé pèlé lórí o èmi ló bú o lórí ẹni Bukky Jesse ayé èrè òní ṣe gbá Bukky Jesse onílára ni ẹ́ ìwọ ló mọ̀ sí ra Bukky Jesse mo ti rẹ́rìn yó èmi náà wá ń ta bí èmi ránṣẹ́ tó tèmi mo ránṣẹ́ fẹjọ́ náà pè mí pé ara ilé ẹ̀ mọ̀ tí ń sì wí lókè láwọn oníyèé rí bá ara ilé ẹ̀ mọ̀ tí ń sẹ̀ sí ara ilé ẹ̀ mọ̀ tí ń sẹ́ pè fúnra rẹ̀ ìwọ ló mọ̀ ń bú ó mọ̀ tí ń sì sọ mo láwọ̀ àwí ò lọ nígbà tẹ́mi ò ṣe pé fún ìdí ẹ̀ mú tiẹ̀ lọ ìrí tiẹ̀ lọ ọ̀gá ẹ̀ ni mo díù pẹ̀lú èmi ń díù pẹ̀lú ọ̀gá ẹ̀ ìwọ ló fẹ́ gbèjì ọ̀gá ẹ̀ ọ jìyà ọ jẹwé yá torí ìrí tiẹ̀ ro ìdọ́dọ̀ ẹ̀ ìwọ ló fẹ́ gbèjà kí ni tiẹ̀ láti gbèjà tí wọ́n lọ pè mí náà living things ni tí wọ́n lọ ti kú láàyè nígbà mi ò kú ó lóun ti kú mo dẹ̀ sọ́ di máa gbọ́ ìwọ wá lọ fẹ́ gbèjà ọwọ́ láwọn rẹ̀ ò ní lọ tẹ́tẹ́ ní ṣe papọ̀ mọ́ Bukky bó ló ṣe jọra tí ló parí orúkọ mi bí ló bẹ̀rẹ̀ orúkọ tiẹ̀ tí ló parí tèmi bí ló bẹ̀rẹ̀ tiẹ̀ tó wá jọra wọn ni bí ló bẹ̀rẹ̀ orúkọ tiẹ̀ tí ń tèmi Bukky ṣe papọ̀ mọ́ tẹ́ni láti yàn níyàn nọmba 2 sí nọmba bí ọdún ẹ̀dì lẹ́yìn lọ́hùn sórúkọ tó ń lọ sọ́nà ẹ̀yìn lọ́hùn ọwá sì wí àwọn ẹ̀ lọ ọ̀ọ̀lọ̀ láwọn náà níbi àtójúbọ̀ ọ̀rọ̀ tí ó kàn ọ́ lápá tí ó kàn ọ́ lẹ́sẹ̀ tó dá sí ohun tí ó kàn ẹ́ wàá rangi mú sí báyìí wàá yọnu sí torí pé ó ṣàfẹ́ jẹun ẹ wá wo bí tó bá yín délé ní ẹ wá mú kéèsì ọmọ ọlọ́mọ wọ́n ti gbé yín dénú agbami ní ìsìn wọ́n ti jọ sọ́ọ̀kì ṣe mọ́ láwọn ó gbé yín débẹ̀ wọ́n ṣe gbé yín débẹ̀ mọ́
ṣé bọ́n láwọn máa débẹ̀ gbé wa débẹ̀ ṣé wọ́n ti gbé yín dán inú gbó Sambisa náà ju ìsí olọ́dọ̀ àwọn Boko Haram ní ìsìn wọ́n ti so yín mọ́lẹ̀ báyìí wọ́n gba ransom lórí yín àwọn wèrè gbogbo wọ́n gbé yín àǹtí wa lọ rẹ̀ ju ìsí ó lọ rẹ̀ sọ yín sáré àwọn Boko Haram àwọn Fúlàní asmẹ̀ ransom lókù tán forí yín gbé wọ́n lọ jù sáré àwọn Boko Haram lẹ́yìn ìgbà kan ti gba ransom gba Boko wọ́n ti gba GoFundMe bí wọ́n ti gba gbogbo ẹ̀tàn wọ́n ti gba gbogbo ẹ̀tàn wọ́n ti pín tán wọ́n wá fi yín gba ransom ẹ̀yin náà dẹ́gbà kán mọ̀ fi yín gba ransom wọ́n dẹ̀ fi yín gba ransom ẹ̀yin náà sì gbà fún wọn Ọlọ́run má jẹ́ àrí dààmú nú ayé má jẹ́ àrí ṣòro má jẹ́ kí tiwa ó yẹ̀ má jẹ́ ká pa àwọ̀ kan má jẹ́ àpàdé alágbàkó èèyàn olórí ibú èèyàn àwọn olórí ibú èèyàn má jẹ́ àpàdé wọn kéèsì ń bẹ́ńlẹ̀ tó ń dán madam rántí mo rí yín kéèsì ń dùn àwọn kan dẹ̀ jáde wọ́n nírọ́ ni àwọn ìkẹ́ náà ni wọ́n pe jòsí lóru ọ̀gànjọ́ wọ́n ní kí jòsí mọ wá dìbọ́ǹkì òun náà wá igi mú ta báyìí nítorí ìjẹkújẹ nítorí ẹja nítorí ráìsì nítorí nǹkan tó máa ń rà fún àtọwọ́ 100,000 naira oṣù tó ti máa ń gbé gègélé òun náà wá kò ní sùn àwa máa lo jọpọtọpọtọpọtọ a máa ṣépè fáwọn tí ò yẹ kó ṣépè fún a máa ṣépè ọ lè arrest ọmọ ẹ wọ́n tún wá arrest ó tún lè fínná mọ́ ìwọ náà ní ọmọ ẹni ìṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fi sí di ọmọ ẹlòmí àrèdè grammar school ṣìọtíkálì èwo ló kan rú àwa ẹ̀ gbàtàkù ti wí fún yín èsì justice mọ́ kí lẹ fẹ́ ṣe tán tí ì ṣe ẹ sọ fún mi ṣe petition lẹ́ẹ̀tì kan ṣe rally lẹ́ẹ̀ṣe ṣe rally lẹ́ẹ̀ṣe ṣe protest lẹ́ẹ̀ṣe you did many things you did a lot of things ẹ ti dáwó ẹ ti soríṣiríṣi ṣùgbọ́n àwọn òbí ní rárá wọ́n láwọn ò fẹ́ dájọ́ wọ́n ní DNA ní àwọn nídìí nígbà tó dẹ̀ ti ní DNA nídìí ẹ wọ́ wọn bọ́ta àbúrò ìyàwó ní pásítọ̀tì ọmọ wọn láwọn orúkọ tó wà ńbẹ̀ ẹni kò dá kó mọ́tò ẹ pẹtíṣàn rẹ̀ eléyìí tó sẹnu bí ẹnu orúkọ tó sojú dúdú bí gúgúrú díẹ̀ sùn yẹn sadé elétí bí etí ehoro eléyìn sabala ẹni mú òrù èmi ni wọ́n ń bú gbogbo yín pátá ni máa fún lẹ́yọ kọ̀ọ̀kan torí ìbọ̀ ọjà ó dẹ̀ bú mi ó gbérí ẹ̀ ṣépè èpè wọ́n sì jẹ́ tiẹ̀ àdàbí tí n bá kọ́kọ́ wáyé pé mo kọ́kọ́ ṣépè fún ọ ṣùgbọ́n tí kọ́kọ́ ṣépè fún ẹ èpè ó jẹ́ tiẹ̀ olórí burúkú ọmọ alára gbẹ ó gbẹ tìdí taratara ló gbẹ gbogbo ara kò sí kankan tó dáa mẹ́ ó gbẹ tán òun náà lórí ọkọ àjọ lórí ọkọ náà ní sọgbọ́n ìwọ náà ti bọ́ orí olóòsì ìyàwó olóṣìṣẹ́ onírànà ó lé mi fẹ́ fúlàní kọ́ egede ni mi ò fẹ́ fúlàní mi bá dẹ̀ fẹ́ fúlàní lé èèyàn náà fúlàní ṣé èèyàn kan fúlàní èèyàn náà fúlàní ìmọ̀ fi mu fúlàní ìmọ̀ fi mu fúlà náà ni fúlàní ìmọ̀ jẹ ṣé kò sí tv ṣe olórí burúkú ẹ̀ lóò mẹ́ni tó wà ní orúkọ ọmọ ní kó bóde wọ́n ní ìyá yín fọ́sù ẹ̀jẹ̀ mú jáde bàbá yín lòun máa lè tó pọ̀ mọ́ dẹ̀ búṣọ ó wá ní kẹ́ máa dáwó tí ìbá ṣe pé ẹyọ òpònú ẹyọ olóòrùn ẹyọ ọdẹ fọ́nfògùn ra yín lórí ni èmi kúkú mọ̀ pé owó tẹ̀ ń dá irọ́ ni gbogbo ẹ̀ tíìmù Wùmí ló ń dáwó ìyá Wùmí bẹ lára àwọn tó ń dáwó sódà àti kẹ́ ẹ mọ́ bá rí ìdájọ́ wọ́n kú mọ̀ pé ẹgọ̀ wọ́n mọ̀ pé ẹrin dìn wọ́n mọ̀ pé ẹrin ẹdẹ gbogbo lọ́yà tẹ́ ń gbà ṣé ẹ̀ mọye lọ́yà tẹ́ ẹ̀ ti gbà èwo lọ́lá ṣe yọrí nígbà tí SAN odidi advocate of Nigeria odidi advocate ó ṣe kéèsì yìí tì ẹ wá lọ gbé bébí lọ́yà wá ẹ lọ rè gbé léyìn wá ẹ ló ní ó bá ń ṣe kéèsì nígbà tí lọ́yà jápa àwọn kan ti gbé bébí lọ́yà kan ẹ tún gbá wọn lọ́yà mi mọye lọ́yà tẹ́ ẹ ti gbà ní kọ̀kọ̀ àti gbagba ìkankan ní wọ́n ń jápa ni wọ́n everybody kan ń jẹun ni wọ́n ní orí hot seat ní bàbá yín wà odidi advocate ṣiṣẹ́ yín láṣetì ẹ wá lọ gbé just ordinary lawyer ṣé ẹ ti wá rí ṣe àwí fún yín wípé ọ̀dì 2 February tán mú fún DNA test dey play mo ní play mo ní wọ́n mọ̀ báyìí sùn ni mo lẹ́ẹ̀lẹ́ rí nǹkan ṣé ìwí fún yín jọ náà ṣé bí ẹni mo ní ẹ̀kọ́ déètì ilé ní ẹ̀kọ́ déètì ilé ṣé mo ní ẹ̀kọ́ lẹ́ẹ̀lẹ́ mo ní February yìí tẹ́lẹ̀ fẹ́ wá lọ ṣe DNA test mo ní kò lè ṣe é ṣe mo ní ràn gbogbo ẹ mọ̀ dára yín láàmú ẹ lọ sí Mohbad ẹni ìṣọ́tọ̀ òbúṣẹ́ ti wá rí mo ní kódà tó bá ẹ sùn sí
another 80 mo ní dey play ni kò sí kankan ṣé ẹ tún ti wá rí yẹn náà ṣe kò sí kankan etí yìí ti di dédé wọ́n ti fi dédé lu yín létí ṣe baby sọ fún me I dey tell you now nothing show again nothing ó ti dojúrú bọ́n bá fún yín fífẹ́ wọ́n bá wá fi kéèsì ọmọ yẹn sí election ẹ glory ẹ dúpẹ́ lọ́wọ́ orí yín tọ́n bá yín fi sí election bọ̀ pé téèyàn kan jókòó bì kan tó ganu ti bí ẹnu òbọ tó ru músọ kan báyìí tó ru gẹ̀ tó wá ń sọ fún pé wèrè kan gbó justice kan bẹ́ẹ̀ kan dey play kò sí justice tó bá láwọn làwọn máa gbà fún yín dey play wọ́n sì fi yín jẹun ni ṣé wọ́n pẹ́ sí ń gbó gift sí àsíá fún wọn ẹ sì tí ń fún wọn ní recognition kiri wọ́n sì ń gbọ́ wọ́n sì ń repeat odidi ọ̀rọ̀ kan náà lójoojúmọ́ alẹ́ ẹ̀gọ̀ ẹ̀yin lẹ́gọ̀ jù wọ́n máa tú yín jẹ kú lọ wọ́n máa tú yín ẹni tí ò gbọ́ wọ́n máa tú yín jẹ pa ni èèyàn ká jókòó a máa ní justice gbogbo eléyìí tó ti ṣe kí làṣẹ yọrí ibẹ̀ hàn bàjẹ́ mọ́ lọ àwọn bàbá ọmọ nírọ́lẹ̀ ń pa ẹ wá lẹ̀ ń ké kí lẹ̀ ń dààmú ara yín wọ́n láwọn ò fẹ́ kẹ́ ẹ bá wọn wá wọn láwọn làwọn mọ owó tó pọ̀ máa ṣèbéèmí mo lọ ọmọ mi abẹ́ ti gbọ́n tó wí ṣèbéèmí mo bí ọmọ mi kó ṣe sọ fún inú lọ́dọ̀ Quadri ní Ghana ṣèbéèmí mo bí ọmọ mi ṣèbéèmí mo lọ ọmọ mi èèyàn tó fòkú ọmọ yan gàbí èèyàn tó fòkú ọmọ òkú ọmọ ológo tó fi ń ga ó fòkú ọmọ ológo ga ó lóun ló lọ ọmọ ṣèbéèmí mo lọ ọmọ mi èèyàn fòkú ọmọ ó ní ìwò ń tẹ́ ṣèbéèmí mo lọ ọmọ mi ṣèbéèmí mo lọ ọmọ mi ẹ̀yẹ̀ ń jẹun ọmọ o ẹ̀yẹ̀ ẹ bá ń sọ fún ọ ó ṣe sọ fún ẹ bá ń sọ fún mo ní kí ló ń ṣe tó sàkọkárá wá fún ẹ ń ká lóko kí ní ṣe ni mú ẹ̀rọ oró bí mú ẹrù ẹ̀rọ àná ẹ bá ń sọ fún ọ níbi tó ti ń mu tíì Quadri náà rèé wọ́n padà fi ojú Quadri ń gbolẹ̀ last inú kò dẹ̀ ṣe nǹkan kan sí oúnjẹ kújẹ àgbàyà ó ga mú òkè bí mú ẹfun ìrànù sí ọtíkálítì ẹyẹ kí mo wí sọ pé pa ò ayé ẹ ló yẹ ọ sọ láwọn ajá ẹ mo ti fún yín Galatine injection mo ti fún yín Galatine mo ti fún yín Galatine sí o so abẹ́rẹ́ àwọn ọlọ́pàá ni mo fún yín Galatine mo ti fún yín Galatine ó yá injection ńlá ni ó yá ẹ lọ máa tún gbó bí ajá ẹ ti máa gbó lọ́dọ̀ yín rí yín burú dànù ẹ gbókù ni ọlọ́ngbọ́ ẹ máa gbókù ni ẹ̀yin olórí burúkú jàtìjàtì ẹ̀yin ẹni ọmọ àbí ìpabẹ́ ẹ kórí burúkú jọ sórí ibì kan ń ba kéèsì ọmọ ọlọ́mọ jẹ́ ẹ dẹ̀ bímọ ti yín ẹ̀ ti torí ìjẹkújẹ gift tán fún yín ìmí yìí tó ti wọ depression tọkọ ti lé lórí ó ti tóyìn tó dẹsẹ̀ sí àyẹn story ìpèsè ayé àwọn ẹbí ọkọ ẹ̀ ló gbé wá síta olórí burúkú wá wọnú kéèsì Mohbad a máa gbọ́ a máa ṣépè ó sọ eléwu lórí eléwu ló bò gbogbo ọrùn rẹ̀ ló ti dàbí ìgbà tó bẹ Ọlọ́run ọmọ tó bóyá nú eru tiẹ̀ ló sún àmọ́ bóyá nú eru ló sún àmọ́ ìwọ náà jáde wá máa sọ olóhùn UK ayé ò wá òkè oníradàradà wọn láwọn wà ń jama ní ilé ayé wọn ò jama gbogbo ilé ayé wọn rí jágajàga ṣé jama àná wa jíjẹ jama ní tọ́lẹ́ẹ̀tì náà ní gbogbo gbèsè ayé yín mú àwọn èèyàn àwọn ẹlẹ́ni gbé wọn sínú pósí ṣé ní tí gbèsè ayé ẹ̀ ní pé kó máa ṣẹnu ṣé ní tó fi gbèsè ayé ẹ̀ ṣẹnu tó dẹ̀ bímọ tiẹ̀ oníranù sí ẹ wo èmi ti sọ tèmi lẹ́nu tó bá wù nínú yín kó mú kò sí justice mọ́ mo tún tún sọ mo tún tún repeat wọ́n ti bà kéèsì ọmọ yín jẹ́ bàbá ọmọ ní òun ò fẹ́ ó ní ẹ mọ́ bá ń wá ó lò ló ń lọ́mọ ó ní ṣe bó ló ń lọ́mọ ó ní ṣe bó ló ń lọ́mọ ó ní kí ló kàn yín àwọn bàbá Ebina ni wọ́n níkẹ́ Brown bẹ́ẹ̀ ni jàre lórí Facebook thank you Afisi Abioye ẹlẹ́sọ̀ àwọn Ebina oníjẹkújẹ alátẹnujẹ àtẹnu ni ó jẹjẹkújẹkú oníjẹkújẹ onípàkọ́ àwa kó pàkọ́ sẹ́yìn báyìí jòsíre o ẹlẹ́gàn ọmọdó ìlú nídà bọ́bí bàbọ̀ jòsíre o ẹlẹ́gàn ọmọdó pàbẹ́tẹ́ lórí orí tẹ́rẹ̀rẹ̀ pàkó ẹ̀jì ń balẹ̀ bọ̀rùn rẹ̀ mọ́ bá ń bu èbú ló ń dun ni ẹ mọ́ bá ń bu èbú ló ń dun ni èbú ló ń dun ni ẹ mọ́ bá ń bu èbú ló ń dun ni ẹ mọ́ bá ń bu èbú ló ń dun ni pàbẹ́tẹ́ lórí orí tẹ́rẹ̀rẹ̀ pàkó ẹ̀jì ń balẹ̀ bọ̀rùn rẹ̀ mọ́ bá ń bu èbú ló jòsíre o ẹlẹ́gàn ọmọdó yé
jòsíre o ẹlẹ́gàn ọmọdé jòsíre o ẹlẹ́gàn ọmọdé yé pàbẹ́tẹ́ lórí orí tẹ́rẹ̀ ìpàkó ẹ̀jì ń balẹ̀ bọ̀ ọ̀rùn rẹ mọ́ bá ń bu èbú ló ń dun ní ìpàkọ́rẹ̀ ó kẹ́gàn awakọ̀ ẹ̀gọ́ bíbẹ̀ wá sẹ́ ẹ̀rí pé tiẹ̀ àló ti ń bóra jòsí ti ń bóra ìwọ náà lo kírímù ta ló ń ta kírímù fún olóbùkú ló ń ta kírímù fún ọgbọ́mọ sínú mọ́ṣúárì wọ́n ń bóra jòsí tí ọwọ́ mi bá bá ọ mo ń mọ́nítọ̀ rẹ o mo sì mọ́nítọ̀ rẹ o mo kàn fi ẹlẹ́ kókó orí mo rí pọ̀ ti rù ńgbà mo fún ọ lọ́rùn pa mo pariwo mo rí pé mi ẹ̀ ti fẹ́ jábọ́ mo ní kí kó sinmi díẹ̀ mo ní kó sinmi ó rí pọ̀ sinmi mo sinmi oògùn rí òmú mi o èmi ni wọ́n sọ pé mo kọlà pé èmi ń ṣèdè Ọ̀yọ́ orí rẹ̀ ò pé ìwọ Ọ̀ṣun Èkìtì sọ́ọ̀ ìsọmọ Èkìtì ṣé wò kí ṣe Èkìtì ibi tá a bá bí ni sílé èèyàn ń gbé ibi tá a bí mi sí ni ọmọ Ọ̀yọ́ lèmi bẹ̀lẹ̀ tàṣẹ́ mi ìsọ̀yọ̀ Ìjẹ̀ṣà ni mí ṣùgbọ́n èdè Ọ̀yọ́ èdè ìrè èdè tó wà lẹ́nu mi èdè Ọ̀yọ́ ni ìrè ń sọ ìrè Ọ̀yẹ́ Ìtàkébà ìlú ìyá mi ni mo gbé èdè ìlú ìyá mi ni mò ń sọ mo dẹ̀ máa sọ pa ni because I love it torí wọn fi gbowó báǹkì bẹ́ẹ̀ ni ẹ̀yin tẹ́ ń sún Èkó èrò ló ń bọnú àkáǹtì yín bẹ́ẹ̀ ni ọmọ ológo snẹ́ yẹ́sìkẹ́ ọmọ ológo snẹ́ ọmọ ológo snẹ́ yẹ́sìkẹ́ wàá fẹ́ ké wàá fẹ́ la èmi nìwọ ni mo ń sọ èdè Ọ̀yọ́ ṣé léyìn tó ń ṣèdè ìwọ kan náà ló sọ wípé kán mọ̀ farawé mi tó ń bá wọn di ọlá wí oní kán mọ̀ farawé mi tí ì lọ́kọ ńlé a lè tún ti lọ́kọ ní ìsìn òtún rí yín o rọ́kọ fi bú mi mọ́ ọtún ní wọ́n ń ṣèdè Ọ̀yọ́ wákà tí n bá mú ọjọ́ sí tí n bá tún kí ẹ̀ gírì kò sẹ́ni tí ó gbà ọmọ torí gbogbo sáàkù tí ó gbọ́ lọ́wọ́ mi èmi kàn fi ẹlẹ́pọ̀ lọ́ọ́ mú wọn ni torí mo wọ́ọ̀dù wọn títí wọ́n lẹ́nu mi rùn ó ṣe pé òótọ́ ọ̀rọ̀ a máa korò létí olóòótọ́ ìlú ló sì kàlù olóòótọ́ ìlú ló sì kàlù awíwíwí wọ́n ní kí n dákẹ́ àbí ìwíwíwí mi ò sọ́sọ́sọ́ wọ́n ní dákẹ́ ẹnu mi mo ti dákẹ́ ẹnu mi ní ìsìnká ní wọn gbẹ́ lọ́wọ́ mi ni kán ti jẹ́ kí n kó pàṣán yá ẹ nígbà náà lọ tó yẹ pé tíjò sí bá gbó mi bẹ́ẹ̀ ló máa bá tó bá dí orí pláfọ́ọ̀mù kan báyìí tí n bá yọ ọ́ bẹ́ẹ̀ báyìí ó máa gbọ̀n ni olúwa o ó máa tí n bá ní pa kámẹ́rà lára báyìí ó máa pa kámẹ́rà yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ kí ló wá lórí lẹ́ pa kámẹ́rà kan ó máa pa kámẹ́rà lẹ́sẹ̀kẹsẹ̀ ni I could remember nígbà tó bá lọ́dọ̀ ọ̀dọ̀ àǹtí Níkẹ́ tí ó lọ sí ọ̀dọ̀ Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ tán ní kò gbọdọ̀ jáde covid mọ́dọ̀ Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ tí Gúrẹ́sì ṣe fídíò tó ṣe láìfù tó wá jọ Gúrẹ́sì tó wá jọ ẹ̀ sísá Níkẹ́ lórí tí mo ní kí ló wá bí ṣe mọ́dọ̀ Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ lọ́wọ́ àkúrẹ́ ó pa fóònù kíákíá ní ó fi kúrẹ́ èmi tó sọ̀ tó bẹ́ẹ̀ mo gbé ẹ̀rí ọmọ mo kí ló wá bí pàkí níjẹ́ kí ló wọ́n ta ẹ̀wọ̀ ó sọ lé pa fóònù jọ́nà ni mo ti rẹ́rìn yọ èmi tí jòsí bẹ̀rù mi burúkú ẹ wá gba iye jòsí ẹ wá jẹ́ kí jòsí bẹ̀rù mi mọ́ ẹ ti fún jòsí níyẹn jòsí wá ń kẹgbà bòyìn èyí tẹ́ gbà lọ́wọ́ mi náà ló wá ń fún lẹ́gbà ó wá lo kọ̀ǹfì láti máa dùn pẹ̀lú yín ẹ mọ̀ pé torí owó ni kọ̀ǹfì ṣe ń bú gbogbo yín Joseph Aloba torí pé ẹ̀ dáwó fún mọ́ so ẹ̀dẹ̀ ń dáwó fáwọn míì ẹ̀yin tẹ̀dẹ̀ ń dáwó yẹn ló máa kẹgbà yá so bó ṣe jẹ́nu ìtún ń bọ̀ wá bá yín lọ́la yìí tí ì ṣe tán yìí tí ì sọ̀rọ̀ mi tán torí táìmù tí lọ mọ́ mi yín fẹ́ sùn mi ì tí ì sùn látàná mi ì tí ì sùn dáadáa wọn tí ì so mi o Ọlọ́run ló ní kí n lómi díẹ̀ ńlẹ́ o lórí burúkú ni wọ́n ń dà mí láàmú jòsí ni jòsí ló rán wọn wá orúkẹ Olúwa mọ́sáyé mi di ṣẹ̀kẹ̀rẹ̀ ṣẹ̀kẹ̀rẹ̀ olówó ẹ̀yọ tó bá lọ sọ́jà tàbí tó bá lọ sóde tó bá darí dé ẹ̀gbẹ́ kan ló máa wà tán máa fi pínwó wọ́n jẹ́ káyé mi wọ́n jẹ́ káyé ó pa mí tì bí ṣẹ̀kẹ̀rẹ̀ bí ṣẹ̀kẹ̀rẹ̀ bá lọ sóde tó bá lọ tó bá bọ̀ ṣẹ̀kẹ̀rẹ̀ rẹ̀ bí ṣẹ̀kẹ̀rẹ̀ bá lọ sóde tó bá bọ̀ kò sí bí ṣẹ̀kẹ̀rẹ̀ ṣe lóhùn tó òní ó kọrin òní ó fún wọn ní tòun ìlú tí wọ́n lù gbogbo owó tán bá wá pa pátá tán bá wá délé wọn á wá lọ gbé sẹ́gbẹ́ kan yóò wá ranjú rẹ̀ lẹ̀ báyìí tán fi pín gbogbo owó yẹn mọ́ lára tí ò ní rí fi ń gbá kò ní sí pé bóyá wọ́n nù lára bóyá tiẹ̀ fẹ́ ra aṣọ kan náà fẹ́ fi nù àbómi kan náà fẹ́ lọ rà rárá o kò sí nǹkan kan kò jàǹfààní kankan ó gbé sẹ́gbẹ́ kan ni mọ́ jẹ́ kí gbèsè ayé wá di àpáti
bí ayé Mohbad ṣe bí wọ́n ṣe pa Mohbad tì ìgbésí ayé wo ò ní di àpatì bí ṣẹ̀kẹ̀rẹ̀ tó lọ sóde tó darí dé ìgbésí ayé wo ò ní dàpatì ayé àwọn ọmọ wo ò ní di àkọtì a ní dẹni àkọtì nínú ayé à ń lọ sùn báyìí mọ̀ jẹ́ ká sùn lè kú lọ́wọ́ Olúwa dúpẹ́ pa parí ètò tèmi o gbogbo àwọn tá àwọn fún lẹ́yọ kọ̀ọ̀kan Olúwa ẹ gbọpẹ́ wa lé wọn lórí àwọn tá a mú fún lẹ́yọ kọ̀ọ̀kan Olúwa ẹ gbẹ́ yín wá àwọn tá a yọpọ̀ lára wọn náà Olúwa ẹ dáríjì wá ṣùgbọ́n bá wà lẹ̀ mọ́ wọn lára àwọn tó bá wá láwọn fẹ́ jáde láti so oògùn sí wa tá a morúkọ wọn ẹ bá morúkọ ìyá wọn ẹ bá ń fi ti ìran wọn sí ẹ bá jàn pọ̀ morúkọ tiwọn ẹ bá ń dá sèríà fún wọn bí tọ́lọ́run bá ti ń gbọ́ à ń lọ sùn báyìí mọ̀jà sùn lè kú lọ́wọ́ mọ̀jà sùn láwọn lọ́wọ́ mọ̀jà tójú olùdójúkú mọ̀jà tójú àlárín lọ ká sùn láyọ̀ ká jí láyọ̀ ká dẹ̀ fọpẹ́ àti ìforúkọ yín èyí là ń tọ́ tá mẹ́bẹ̀ẹ́ pàṣẹ Kristi Jésù olùgbàlà wa mọ̀ jẹ́ kí ìjàmbá òjijì ó ṣe wá o àlákàlà aláàbí aláìkú mọ̀jà bá wọn lá o àánú kó fọ̀n fún wa o àánú kó fọ̀n fún wa o oore ńlá kó fọ̀n fún wa o ìyanu àìnípẹ̀kun kó fọ̀n fún wa o kárí bá ti ṣe kárọ́nà gbégbá o ká má ṣe rí dààmú nú ayé o tọmọtọmọ o ẹkún òṣè kó má ṣe jẹ́ tiwa o ká má ṣe ṣọ̀fọ̀ lórí ọmọ o ogun dìgbàdìgbò ogun gbàmígbàmí ogun relé òdélé orogo òdókó kó má ṣe jẹ́ ìpín wa tọmọtọmọ o àdúrà wa kó gbà o ká láyọ̀ ká yìn lógo èyí la sì tọrọ nípa agbára wa Elédùmarè kó ṣàánú fún wa kó má bá wa rìnrìn àjò ayé wa kó má jẹ́ ká dààmú ká má ṣe táwọ́ ná ká má ṣe tọrọ jẹ ká má ṣe tọrọ mu ká má ṣe tọrọ ná ká má ṣe tọrọ lò àánú Ọlọ́run kó máa fọ̀n lórí ayé wa ní gbogbo ìrìn àjò ayé wa nínú ayé kára àánú gbà kárí bá ti ṣe kárọ́nà gbígbà àmì Olúwa àṣẹ Èdùmàrè à ń lọ sùn ẹ dákun ẹ jẹ́ lọ rè sùn ní tí ẹ sùn díẹ̀ jòsí mọ́ jẹ́ rí ọ lóru o mo lóṣùṣù ọwọ́ bí o òṣùṣù ọwọ́ mi sì wà bí o mọ́ jẹ́ rí ọ lóru o mọ́ jẹ́ rí ọ òṣùṣù ọwọ́ ẹ̀mẹ́ bí o ìkankan nu yín mọ́ jẹ́ rí yín o torí tí n bá rí yín máa kán yín lóṣùṣù ọwọ́ máa ju òṣùṣù ọwọ́ sí yín ara yín abalẹ̀ máa ju yín lóṣùṣù ọwọ́ máa kú yín lọ́wọ́ ẹ̀ wò. àwọn ìyá ìwé ni jẹpẹrẹ ó bá lọ sọ́jà tó bá darí dé ẹgbẹ́ kan ló máa wà tán máa fi pínwó lọ sùn sáyé mi ti pọ̀npọ̀ lọ́mọ yẹ kó rí mi gbàbọ̀dì ire o ẹ̀yin tèmi olólùfẹ́ Tenny Ọmọlógo mo dúpẹ́ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Tenny Ọmọlógo all my gifters thank you so much for joining Tenny Ọmọlógo for the gift thank you so much everybody for the gift ọwọ́ yín ò ní kán sàlẹ̀ àpò ẹ ṣé ẹ kí mọ́mí lọ sùn oorun dé oorun yẹn ń gbá lára mi bí ó ń gbá gidi gan ni wàláhì oorun yẹn ń gbá ó ń ṣe bí gidi sùn máa pa owó ilé ìbálẹ̀ láti wọ́n á download ẹ̀ máa sùn oorun ti dé mo fẹ́ sùn wọ́n lè sùn wọ́n nígbà tí òde bá wọ́n ní tóde bá ti ń níyì ìgbà tí òde bá níyì lè àwọn kò lágbo ìgbà tó bá ń dùn a máa ń kó lágbo ẹ̀rí mi tí mo ti fẹ́ máa wà mí lójú oorun yẹn ti dé good night everybody good night ó dàárọ̀ ẹ ṣé o ẹ ṣé máa ẹ ṣé ń sá o ẹ jẹ́ kí n gbé yé Elédùmarè Olúwa ọ̀rọ̀ mi ṣe yanu o lójú àwọn ọ̀tá arónípín ayé mi ọ̀tá arónípín máa wo bí mo ṣe bẹ́ẹ̀dì ẹ̀ ń to ilé báyìí ẹgbẹ́ bíi ni máa tò sí máa tó pílò bígbà téèyàn bá fẹ́ kámẹ́rà máa ń kọjú sẹ́yìn o kí n parọ́ tí mo wọ̀ kí n wọ yẹ̀rì mi where's my yẹ̀rì ń bọ́ ṣòkòtò kí n wá bọ́ sórí bẹ́ẹ̀dì thank you.